àmọ́ wọ́n náà ò gbàgbé. Epo ibo ló ti ráfẹ́ àti babaláwo tó tó wáyé. Owó ló délẹ̀ yìí mú kakú ni mú sáwọn ní èmi Sàràfà mo sáwọn papọ̀ ni lọ. Owó là sọ yìí. O lè kó wèrè wa o. Mo ti gbọ́ tí wèrè gan bá lè rówó yóò lọ yóò travel out. Àti wèrè àti èèyàn gidi lílọ ní kí náà ń ṣe Nàìjíríà náà tẹ̀lé. Ẹsẹ̀ wọn wúlò ní. Náà wúlò Nàìjíríà. Nǹkan tí wọ́n lò gan so wúlò Nàìjíríà. Kí náà tí wọ́n fi pawó. Táwa ti sá gbogbo wọn wí káwọn máa kó wá ibi tá bá bára wọn bára àtẹni tó lọ Nàìjíríà lórí sick bed lórí hospital ó ti lọ náà nìyẹn. Kí n ti wá pẹ̀lú gbòòrò. Kí ló kà yín. Ṣọ̀gbọ́n apá bàbá apá jẹwẹjẹwẹ tí ẹ ẹni bá pàjọ lẹ́kún ẹgbìyànjú ẹ̀fọ́ etí ẹ ẹ̀yin ẹ̀ ń gúnyán mi kéré ẹ̀ ń fi mí jókòó kéré ẹ̀ ní kéré òkòdélé ẹ̀yin méjèèjì ṣé ẹ já wèrè ni ẹ ṣáyé ẹ̀yin ti bàjẹ́ rí ṣé ẹ ti ṣòfò rí ṣé ẹ ti fi 200,000 ṣẹ́ bú ní kádẹ́kùdé ẹ̀fẹ̀lẹ́ lọ́wọ́ yín rí ẹ sọ mí dìdì rìn àbí amukun mẹ́kọ ni mí òpònú ni mí ayírádà àtọ́bàntìmọ́ níyè. Babaláwo má pa mí nà. Àwọn pa ọ́ ikú ni ó tọ́ sí ọ ìgbín ní ṣàgbákò iyọ̀ ọ ṣàgbákò ikú bọ̀ ṣe wà yìí mo jókòó síbí ẹ wá bí ẹ̀mí pẹ̀lú ààfin àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbé wa travel mo sì sanwó fún yín àbí ẹ wá ní kẹ́mi ò mọ̀ retí kóòdì wo ló fẹ́ sẹ́ndì sí mi láyé pé MTN fẹ́ sẹ́ndì kóòdì sí mi èmi ò receive kóòdì gbogbo ìgbà ni mo ń refresh email mi pé ṣé máa sẹ́ndì kóòdì sí mi ṣé máa níbi tó lè dé mo tún refresh email àwọn gbárùmọ̀lẹ̀ jẹ́ kó mi pé ọ̀hún sẹ́ndì kóòdì ayé yín ti bàjẹ́ babies bẹ́ẹ̀ ṣe wà yìí mo dẹ̀ sọ fún wọn tí mò ń wò yìí mo ní pé Soko ní ọmọ TikTok nìyẹn Soko abánimúgbó mo ní pé ìyá rẹ̀ ń kọ́ tí màmá rẹ̀ ni mo ń sọ gbogbo láìsí tó máa ń sọ ní TikTok wọn àbí wọn ló ń kọ́lẹ̀ fún wọn. Bàbá Ibolayan. Kí Ibolayan kò sí ohun tí mo fẹ́ bó fún ọ ju ikú lọ ikú ló tọ́ sí ẹ o ikú lọ gbà ìwọ́kùwọ́ ni gúgúrú wá o ìfàkúfà lẹ́gbọ̀rọ̀ fà bá a bá gbọ́ wùrùwù tá a gbọ́ wàràwà ẹnu lókì ní làbẹ́kù Soko ọ̀yà kó bẹ́ẹ̀ rán. Olórí burúkú mà ní Soko ìkẹ́ pẹ̀lú gbogbo skóòpù tó ní lórí àti ìyá tó dàbí èkọ́nà agbówọ́nù yìí tó dàbí kẹbọ́wọ́ yìí àbí pẹ̀lú gbogbo skóòpù yìí tẹ́lẹ̀ fi gbá ni ẹni lòdì ẹni òun lórùn yìí ṣé wọ́n lè bá tọ̀ lé ni Soko. Travel agent on the line. How are you? Oh, where na dey now? I don dey wait for una since. Yes. I dey house. Okay. See, I wan tell you say this deal na legit. Na legit deal, like one hand. Yes. Abeg, I dey wait for una for house. Try come. Yeah, with your people. Okay. Now, just try come now because I dey wait. Okay. Fine. Yeah. Like how many minutes? 20 minutes. Okay. That's good. All right. Thank you.
Kí ló dé? Ilé mo tán lóṣù yìí. Mo díẹ̀ díẹ̀. Máa ṣe o. Máa ṣe o. Ká mọ́ fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. Ọ̀gá Màṣá. I wan make you clear this thing. Make you understand. You see, ṣé wetin you dey tell us be say tá a bá ṣe pé èèyàn wá sí bíbí pa láti rówó. Confirm 100%. Confirm. Ẹ̀rọ olùfún jẹ́ ẹsẹ̀ ní òjẹ́ dáadáa. Máa jẹ́ kó jábí tẹ́rù. Wàláì. I will deliver deliverance. People go. People go enter. A mọ̀ pé èèyàn wọlé bí ẹran. You know wetin dem dey call ẹran? Ẹran. People, your family. Your family ẹran. Mugun. Just dey bring them. Just dey bring them. Na good deal. I like deals like this. Ọ̀gá. Yín mọ̀ pé èèyàn wọlé o. Yín kó èèyàn wọlé ẹ̀rọ sì mọ̀ báyìí. Tó bá ti jẹ́ pa àròwó. Owó ní kókó. Owó ni o. Ọlọ́mọ mọ̀ wá o. Owó. Swala. No problem. Just, as I talk, just dey bring people come. I go deliver. You get, money no be the problem. I go do my best to settle now. You go press money. I go press money. Dollars. Naira, pounds, US dollars, everything. Dollars. I go press am. Pounds. I go press. Pàdánù pounds. Kò gbọ́ nǹkan kò tó lè sàmì ayé ẹ̀ ti ta. Àwọn alábàátì ẹ̀ jẹ́. Ọ̀gá Màṣá. Thank you. Thank you. Thank you. Ẹ kú àlejò wa. We don dey go. Ẹ wá kun ego money. Like I said earlier, money no be the problem. You get? Money no be the problem, but if I do transfer, I go dey bring people come for me. You get? So I go do am. You get? You go call me your account number. 00. Wait. No, go do am. Kò sásìpọ̀ o, àjọ wáyé o. 0022 8910. My own. You no get káàdì àwọn ọmọ Yahoo kí n lọ redeem ẹ. Bring business come. Bring business. Collect my own account number now. Bring business. Like I will give you. You get? I will send money to you. Like this. But make you no forget to bring people come. That's my own. Now where I focus on. Make you try the like this. Do like You this. go bring am. All right. So yeah. 80 78 38 09 70. All right. You don't do am. Wait. I don't jump. Take the audio money o. No. Audio money. I know they do all this. Just bring business come. Chop another one. So, jámọ́ lọ. Kí lọ́lọ́ fẹ́ rí mi fún jàre táìmù ìgbà téèyàn bá ń wá bó ṣe máa da ni wọ́n máa sọ pé ó fẹ́ rí yàn mi ní ọjẹ́ 2k kan o kéèyàn kan sọ pé ẹ wò ó sáré ní 15 fún bẹ̀yẹn mi ní rárá nǹkan tó fẹ́ sọ ni kò sọ mo ní àwọn tí mo fẹ́ gba géèmù lọ́wọ́ wọn. So mọ̀ pé tí mo bá ní kí n wọ̀rọ̀ ẹnu ẹ̀gbọ́n kò yẹ kókó wá bọ̀ àmọ́ ọmọọṣẹ́ tó fún yẹn tọ́kàn mi fi fà sọ́dọ̀ ẹ̀ pé n tí ń bẹ́ńlẹ̀ yìí ó jẹ́ ń gbé lọ bá péré. kí ló ń bẹ́lẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé èèyàn kan ló wọnú ìlú wa ń ṣiṣẹ́ fáwọn èèbò ni bó o bá rí bí èèbò ló ṣe rí ó wá ní àmọ́ ọba àwọn ohun èèyàn tí wọ́n mọ̀ kó lọ rí èèbò bàbá ti rí àwọn èèyàn wọn mọ̀ fáwa lówó mo wá wò pé iṣẹ́ kí lòkè lè ń ṣe ọkàn rìn kí gbogbo àdúgbò ni òníṣẹ́ gbogbo ti ojú kó ta tẹ́tẹ́ lọ bó bá ti ta tẹ́tẹ́ ó ti tán mo ní ìwà bọ pé tọ̀ àǹfààní tiwa tí ó máa fún ọ lówó gbogbo ìgbà tó fi mọ̀ jẹun mo gbé wá fún. ó dàbí pé ọpọlọ mi náà ti yọ ọ̀pẹ̀lẹ̀ wọn máa fi ń dáfá ìyẹn ni pé tí mo bá ń wo iṣẹ́ màmá ríran sọ ma pé ò tí sọ̀rọ̀ délẹ̀ tí mo ti mọ̀ pé nǹkan tó mú wá nǹkan jákujàku ni. sọ mo rò pé o tiẹ̀ fẹ́ sọ níwùsì pé ókè o àwọn kan o wọ́n ta ń bẹ̀ yẹn o tó bá rí ọ̀dù tí wọ́n náà fi jẹ o àwọn kan fẹ́ ta kínní o wá mú
ọ̀rọ̀ ẹnìkan fẹ́ travel wọ́n lọ wá àwọn èèyàn tó travel ṣé embassy lèmi ṣé mo jọ èèyàn tó mú èèyàn travel kọ́kọ́ wò ṣé ọkọ la máa mú èèyàn travel ṣé èmi fúnra mi ti travel ṣé mo ní pálí àbí kí ni gbogbo yamayama yìí ó ta ni mo jírí láàárọ̀ yìí náà o kí ni. ṣé gbogbo ohun tí mo kálẹ̀ ṣé mo sọ fún ọ pé wọ́n ló fẹ́ kó wọn travel. báwo náà ṣe wá fẹ́ travel. illiteracy is a disease. ìtumọ̀. disease ni torí gbogbo ohun tí mo sọ ìsọpọlọ rí ò tiẹ̀ sí ògbọ́n tí mo wí ni. kí ni o wí. jẹ́ n tún sọ fún ọ bóyá yóò yí o. ọ̀dà. a ní ọ̀gá bọ́ọ̀sì ọ̀gá ń wà nílé àwọn ò máa jáde àmọ́ bá wọn kó àwọn èèyàn wá ọ̀gá ló fẹ́ máa káwọn èèyàn travel àwa làwọn ò mọ rìn kí táwọn bá wọn máwọn èèyàn wálé bá bá ṣe ń ráwọn èèyàn wọn ṣe mọ fún wa lówó. don't leave me wisdom so ti gbọ́rọ̀ burúkú bọ́ọ̀sì máa wà nílé so àwa wá di ajé ìgboro àwa yẹn ká a máa rìn káàkiri. ìgbà tó ò dájé ìgboro kí ló fa yí ẹ̀ sí tẹ́tẹ́ kí wọ́n á tẹ́tẹ́ dà fún. ó ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi kò sí wàhálà tọ́mátì lè máa fún mi 1 million. o tiẹ̀ tí ìṣiṣẹ́ tó fẹ́ máa gba 1 million nígbà kó o ní ṣeéṣe bóyá kí n pò ó kéré àjà. wá ìwo ni pò ó kéré àjà kí ni máa ń sọ báyìí gbogbo nǹkan ni wọ́n máa ń gbé lágídí ṣé bí mo ṣé mi ní sọ iye tí mo fẹ́ máa gbà ní ṣé bá negotiate ni. ṣé o ti ṣiṣẹ́ tó fẹ́ máa gbowó ni. ṣé mi ní mọ̀ iye tí máa gbà kí n tó. ọ̀dà jẹ́ ń sọ bó ṣe wà fún un. ó dàbí àwọn àsìkò kan wà tí mo ta outrouble nínú ọjà kan target ni gbogbo nǹkan. bó o bá ṣe ṣe tó bá jẹ́ pé èèyàn 10 ló kó wa tèmi méèyàn 2 lọ owó tí ó jowó tèmi lọ bó o bá ṣe káwọn èèyàn wá sí ló ṣe gbowó percentage ni wọ́n fẹ́ mọ́ fún wa. bí wọ́n bá ṣe káwọn èèyàn wá sí ni wọ́n ṣe máa fún wa lówó ẹ̀yìn ìrìn máa lágbára díẹ̀ bá ṣe káwọn èèyàn àwọn sáà ni wọ́n máa kó wọn lọ kò sí nǹkan ṣé sọ́mọ máa wà náà travel pẹ̀lú wọn. bó bá fẹ́ lọ bóyá wọn náà sàn 750. ní ṣe bí wọ́n ní téèyàn bá ń ta wọ́n ní ohun à ń tà là ń jẹ. òkèlè sóòsì tán tó ṣe àbó òṣè. ó dà máa rò ń gbà náà. máa rò bóyá. wá. kókó sí kò fi gbogbo ara sáyè fún mi ilé mọ́ rojọ́. téèyàn bá ti sọ̀rọ̀ ẹyọ kan báyìí wá dẹ̀ sáré U-turn wá sáré U-turn ṣé U-turn ló ń gbé ni àbí ilé epo. mo ní màmá rò ó dà mo dín wọn ní 500 kan san 500. ó dín wọn 500. kí ló tẹ̀yìn mọ̀ ń ṣe báyìí. a ní ó dìgbà tó o bá ṣe iṣẹ́ sóògbọ́n tí mo wí náà ní percentage ni wọ́n fẹ́ mọ́ fún wọn bó o bá ṣe réyàn kó sí ló ṣe máa gbowó bó o bá réyàn kó wá gidi owó rẹ̀ gan lè jẹ́ 10 million gan kóṣù tó pé. 10 million. deal or no deal. ó kàn ní deal or no deal ni àbí kí n kọ́kọ́ lọ bá mọ̀ mi àti dáàdì mi náà irọ́ wa náà sẹ́ kí n kọ́kọ́ bá wọn ṣe client ni ṣé mo lè mú bàbá mi àti ìyá mi lọ tán bá mú wọn travel àwọn sọmọ pé wọ́n fowó àpúṣà àbúlàlejò ni wọ́n á tún san fún mi nínú owó bàbá àti. kò sí wàhálà 750 péré ni èèyàn kankan 750,000. wọ́n dẹ̀ lè díwá bí 500 gbé mi ṣe jẹ́ ọmọlé káwọn gba bí 250 lọ́wọ́. bóyá tó bá wọlé kó o bọ́ gàṣọ tó ó sì àbúrò sí. iná ṣe é pé ní mo lọ 24 kìlẹ̀ mi. irọ́ agent má dàn agent fi wọ́n ṣe 24 hours but mo àṣọ yẹn pé at least 16-17 hours. ìyẹn náà dà. àmọ́ gbádùn náà. ṣé ẹ̀dẹ̀ rí ibì kan wà bẹ́ẹ̀ tí ẹ̀ tí wù. mo lérò pé tí ìlú bá. ṣe rí ọ̀rọ̀ náà tèmi sọ fún yìnyín iná yẹn ní kókó torí bí mo ṣe wà yìí mi ò kí ń ṣara bíbà yìí ẹ rí mi náà ẹ rí mi kì í ṣara bíi ẹ má fi àjẹ mi mi kì í ṣíàgò ni mo ti dé ṣíàgò ẹ mọ ṣíàgò èmi ṣe yóò jáde. ẹ wò àti ṣíàgò tó ti dé ló ti sọ fún yín o ọ̀rọ̀ náà tó sọ ó ṣe kókó sẹ́mi ìtò tún wá ṣe pàtàkì ni pé ṣé ẹ ní wifi torí bẹ́ẹ̀ mi ṣe wà ìwọ̀n èṣù ọmọ wọn ń sáṣẹ́ mọ́jú ní o. wọ́n ń sáṣẹ́ ni o. èmi àti ìkùjọ agree àtijọ́ conclude sórí percentage tẹ́ fẹ́ san àti gbogbo package
so why get deep like to àwọn bá níjẹ́ mo fi chairman káwọn wá rí Yorùbá tó fẹ́ gbalẹ̀ káwọn. ṣé ti rí nǹkan tó ṣẹlẹ̀ ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ ti náà ẹ máa ọ̀rọ̀ ẹ máa ní lọ steady then ti wifi ẹ náà fún wifi wá ẹ máa lò bó ṣe wù yín but me expect pé ìgbà tó ti jọ ẹkẹ ti jọ sọ̀rọ̀ lọ fà kẹ tó pè mí but me expect kẹ máa kẹ ká ṣe payment ló kú báyìí. ẹ ní sùúrù kí ló dé tójú yín wá ojú yín lé ojú yín ti lé jù ojú yín owó náà fẹ́ sọ ẹ gbọ́ lọ́wọ́ wa ní kí ló tójú yín lé. ojú yín ti lé lóòótọ́ ojú mi ò lé ẹ̀kan ló bẹ́ẹ̀ ni how many months lẹ fẹ́ lò. oṣù kan pé la fẹ́ lọ I just came back from the Chicago so I have to be in the lolo to. ojú kan lẹ́fẹ̀ẹ́ lẹ́sọ̀ ojú mi lé ní tí mo mi sọ bẹ́ẹ̀ ni pé torí àwọn ọ̀rẹ́ mi kó wà tó fẹ́ wá látà abroad tó fẹ́ wá lodge sí apartment yìí kálí bá mọ time tẹ fẹ́ lò. Chicago táwa ti wá yín ògùn ṣá abroad. ẹ wo ẹ tí ẹ fi gbogbo yẹn lẹ ẹ jẹ́ ká ṣe payment. báwo ni mo rò pé mo daily ọjọ́ ojoojúmọ́ náà lámọ̀ san. daily báwo ebe lẹ́sọ̀ oṣù kan lẹ́fẹ́ lò ní. tá a bá lọ sùn kan ṣe bá apartment ní àmọ̀ san lójoojúmọ́. àmọ̀ san lójoojúmọ́. no tẹ́ bá fẹ́ gba apartment yìí ẹ máa san oṣù kan yẹn pé. kí ló dé kí ni ṣé ẹ kó máa kílì bẹ́ẹ̀ ni. tẹ́ bá nídìí paste oṣù kan àbábá yín kó. ẹ sọ jẹ́ bá jẹ́ lóṣù kan ṣe ẹ kó bẹ́ẹ̀ ni. sani dúfẹ́. ẹni dúfẹ́. ẹ bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀. ṣé a fẹ́ máa dúdú mi wọ́n mi ṣe àmì mi àti ìjọ parí ọ̀rọ̀. owó délì la fẹ́ mọ̀ san. ẹ wo bí tẹ́ bá fẹ́ gba apartment yìí ẹ sọ fún wọn ẹ sanwó oṣù kan. ẹ wo bí tẹ́yìn kan bá fẹ́ gbọ́ lọ́wọ́ wa ẹ rẹ́rìn kẹ́ bọ́ wa sọ̀rọ̀ ẹ má lẹ́jú bọ́ wa sọ̀rọ̀. ẹ gbowó ojúmọ́ kí ló ṣẹlẹ̀. kí ló dé tó ti gbọ́ fẹ́ gbáyé lọ ni. ojoojúmọ́ kan bíríkì la gbowó ni kí lẹ́ ń ṣe kí ló ń ṣe yín gan. ẹ sanwó ọ̀kẹ́ máa lọ ẹ sanwó àbíkẹ́ máa lọ ní pariwo. Soko yàtọ̀. ẹ fún jókòó gbogbo wa ẹ wò ṣe rọrọ dàfẹ sọ àyígbá ìlà kòkó àwọn àǹfààní kan ló yẹ àwọn àǹfààní àwọn òkà èèyàn kan wà ládùúgbò ìdààmú pé ẹkẹ ìjà àǹfààní. ìjẹ́ tún díẹ̀ sọ̀rọ̀ sókè àwọn àmọ́ tí ń sọ̀rọ̀ a lè máa bá àǹfààní tó fẹ́ jẹ. àwọn àǹfààní kan ló yọjú ládùúgbò ta ni a gbé yín débẹ̀ a ní a jẹ ẹ̀mú a ní a já yín. ẹni tí ó bá jẹ ni o. kì í ṣe tipátipá náà wọ́n èmú yàn tipátipá sẹ́rẹ́ àwọn èbó kan wọ́n wọlé bíbà àwọn èbó táwọn ipò bì ọwọ́ wa ni ó dé sí àwọn èbó táwọn wa bá wa wọ́n bẹ̀ wá kódà wọ́n dọ̀bálẹ̀ tí wọ́n rá bàbà nípa wà nìkan la lè sóore yìí fáwọn wọ́n náà fẹ́ káwọn kan lọ ìlú èbó wọ́n kó wọn London wọ́n kó wọn lọ Amẹ́ríkà wọ́n kó wọn lọ England gbogbo ìlú tẹ́ bá fẹ́ lọ ní nǹkan wọn lọ wọ́n wá ní pé àwọn mọ̀ pa láwọn èèyàn lọ́wọ́ alọ́mọ lọ́wọ́ tí wọ́n pọ̀ ní wọ́n fi ní wọ́n bá wa òun la wá ní amúwa fún yín ká tó ronú pé bóyá ká kúkú gbórí ọ̀fẹ́ nǹkan gbé lọ. ẹ̀jẹ̀ sukudi mọ́ lọ jìnnà ìgbà táwa last time ta kó àwọn èèyàn lọ Germany bá ṣe ń bọ́lẹ̀ lẹ́nu bàálù báyìí súyà náà fi ń pàdé wọn lẹ́nu bàálù wọ́n fi ń sọ̀kì wọn lẹ́nu báyìí ni pé ẹ jẹ súyà bá ṣe jẹ súyà tẹ̀ báyìí wọ́n tún lọ swimming pool nínú airport wọ́n tún swim. wọ́n wẹ̀ bí. àwọn alákọ̀wé parí lọ Paris díẹ̀ lókù kan parí bẹ́ẹ̀ wọ́n jẹ ayé parí ayé wọn ni. so ẹni tó bá fẹ́ lọ kí ṣe dáadáa o àwọn èèyàn pọ̀ tá fẹ́ sórí ire tá fẹ́ sórí ibú kó lọ sórí ibú. tó ti yẹ yìí no. ẹ jẹ́ sọ̀kò níjọ́ tá a dé England níjọ́sí bó làwọn èbó ń ṣe. ká tó láǹdì ní England láti ń wọ àwọn èbó lẹ́lẹ̀ báyìí tẹ́ ti dúró dé ní England. ẹ má ẹ gbálẹ̀ dání mọ́ ẹ sọ pé mo soríire. mo sojú like this. ẹ sọ pé mo soríire ó yẹ gbọ́lọ̀ tóbi ẹ tó gbọ́lọ̀ tóbi. sẹ́ẹ̀rì orí ọ̀fẹ́ táwọn orí ọ̀fẹ́ gidi bẹ́ẹ̀ bá wà mọ̀ pé ẹ̀sìn bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ̀sìn kẹ́ ẹ mọ́ fàkókò wa ṣòfò. ẹ má bínú mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ àti processing àti visa á tó bí oṣù mélòó àbọ̀sẹ̀ mélòó. oṣù ọ̀sẹ̀ ẹ̀sìn àrídìkù wà báwọn ẹ̀ ti ń fojú wa gbolẹ̀ báwọn gbogbo ń tàṣe yìí tàṣe pátápátá. bẹ́ẹ̀ ṣe ń jẹ́ bí mi nù tiẹ̀ eléyìí ò ní lọ bí ọ̀sán wàláì kò lọ bí ọ̀sán. ẹ má bínú ẹ jẹ́ ń sọkò wọ́n sì sọ fún wa pé ọmọ màá bínú bàbá ti débi abá ń lọ. ẹ dákun ẹ jẹ́ ń dáhùn ìbéèrè tiẹ̀ náà gbogbo ń tẹ́ ẹ béèrè òun ó pọ̀ jù pátá ọ̀sẹ̀ kan péré àti yanjú rẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀rú àǹfààní. ẹ dákun
sẹ́rí mo dúpẹ́ pé ẹ̀tẹ̀ rúre kàn wá ládùúgbò iṣẹ́ ńlá lẹ ṣe fún wa àmọ́ ẹ dákun gbogbo ohun táwa ń sọ pé à ń process àbá ń lọ yìí ni bí èlò gangan ni ó gbé wa débi tá à ń lọ. owó pérénte. mo dáràn. ẹ jẹ́ sọ̀kò. tẹ́ ẹ bá ti ní 750 7 kí n mọ̀ pé 750 ẹ pè tẹ̀lé mi 750 pẹ̀lú passport yín ẹ ti débẹ̀. ìyín tẹ́ ń gbìyànjú láti sọ fún wa ni pé pẹ̀lú 750,000 naira náà Amẹ́ríkà ó di rọrùn Canada ó di rọrùn. ẹgbẹ́ yìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé fìlà sẹ́yìn tí mo rò pé ẹkẹ́ yìí ò já ẹgbẹ́ yìí lọ bí ọkàn. ẹ má bẹ á lọ ẹ má bì lágbára lọ àlọ ẹ má bì. ìwọ má jẹ wọn jẹ wọn fi wọn bẹ ọwọ́ wọn sáré béèrè ìnájẹ wọn béèrè. Okay, I think I'm very convinced now. I want to give it a try. Let me have your number so that. Give it a try. Let me give it a try. Tí bá sọ pé 750 sọ tó sọ nǹkan tí wọ́n ní. Ká nígbà tí ìpè wọn kò kọjá 250. èlò ní kíní. Ìlú Èbó. bí ṣe kẹ́sùn kẹ̀kẹ́. ẹ mọ̀ sí àforí kò rí àtọ́padà àfún nílé sí i tó rà lọ. ẹ mọ̀ forí kòrí orí ẹlòmíì lè takò. ẹ tó bá ti lówó ẹ̀ kó mọ̀ kíá. Èyí tí ó sọ wọ̀ èyí tí ó ṣe kíní. ẹ máa retí wa ẹ máa retí ẹ má bí àjọ lọ lágbára láàjọ. hello agent tv hello agent Ogele àjẹ gbogbo àjẹ ń bì èrò ti pọ̀ ń bẹ̀rù àdúgbò fi tẹ́ wọn lérò ti pọ̀ ọjà wa náà kù tà ẹjẹ kúrú ṣiṣẹ́ àjẹ yà èrò ti pọ̀ ńlẹ̀ èrò ti pọ̀ jù lébò àfẹ́ kó wọn wọlé ní bí ìsọjí la gbangba èrò ti pọ̀ jù. bí pé sọ gbé wọn débẹ̀ sọ wọn débẹ̀. ṣe ẹgbẹ́ wọn dé gbogbo bẹ̀rẹ̀ mo jẹ́rìí jẹ́ Ogele ok owó ti dé. ibi awilade yìí o ibi tí mò ń pín bọ̀ rẹ o so ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bí ó kọ yín kí ló kọ yín bàbá. ẹ ṣeun orúkọ mi ni Ifákóredé. Ifákóredé. A change Ifá a fi Donald sí tẹ́ bá ń pẹ́ fẹ́ lọ Donald Kóredé lẹ́mọ̀ jẹ́. ẹ̀sà ẹ má kó pàmẹ́kùn torí ọlọ ìyàtọ̀ ń bẹ ń bẹ o. ìpàlẹ̀ lọ́lọ́tọ̀ kẹ́kùn lọ́lọ́tọ̀ o. ọ̀tọ̀ọ̀tọ̀ ni ti Donald ẹ má fi Donald sorúkọ mi wọ́n má lọ lé mi padà ní airport. irọ́ tẹ́ bá ti lo Ifákóredé bí pẹ́ fẹ́ káwọn rúmọlẹ̀ tráfù ní ẹ kó àwọn rúmọlẹ̀ lẹ́ǹlé ẹ lo Donald mo pé lọ́dọ̀ yìí kí ló kọ́ tiẹ̀. ẹ má ìkúrò mọ́ tí mò ń sọ mo ní pásítọ̀tù mo gba pásítọ̀tù fún ṣọ́ọ̀bù mo gbà fóògùn mo gbà fún ọya mo gbà fún èṣù gbogbo wọn èmi mo fẹ́ di babaláwo the first babaláwo tó kọ́kọ́ àwọn ọgbà rúmọ. ẹ ti dá gbèsè síra yín lọ́rùn gbogbo owó Ṣàngó Ògún lẹ́sàn-án kẹ́ tó lọ. ẹ wọ́n san. ẹ dúró bẹ̀rẹ̀ wọn kí ló kọ tiẹ̀. ó kọ tèmi ní bọ́dà Farouk. ó ní reason. bọ́dà Farouk. yà ó sọ ìwé. ìwọ tó o ti à ń jẹ Nàìjíríà ta tó fẹ́ gbé lọ bìkan tó tún ń ṣègbéraga. ìtí mo fẹ́ jẹ́ nìyẹn tó ti gbé mi. tó fẹ́ ga ni. bí mi ga mo jọ́ Dúnládé. ọ̀gá Adé kọ kíní ìjà èkó. ẹ ṣe. My name still remain Ifákóredé Arínájà. Tárínájà yẹn bá ń kọyín lẹ́nu ẹ lè sọ English yẹn sí firefight ọmọ Adéyínká ṣé ẹni nídìílé wa máa ń jọba ṣe ń gbọ́ ṣẹ̀wádé tó wà lórí mi ọba fújì ni mo jẹ Àyìndé Kábírù ọba fújì ni mo jẹ ẹjọ́ torí Ọlọ́run mo gbọ́dọ̀ lọ sí Canada o àwọn èèyàn wà ní Canada o èmi àti àwọn ọgbà rúmọlẹ̀ lájọ fẹ́ lọ torí pé mo ti gba passport fúnra mi mo lè ti gbà fún àwọn rúmọlẹ̀ náà sọ̀rọ̀ mi yé yín torí pé tí n bá lọ tí n bá dé ẹ mọ̀ pé àwọn á ti yí padà tí n bá wá dé tí n bá kó àwọn ọgbà rúmọlẹ̀ lọ tí n bá wá ń communicate pẹ̀lú wọn pé what's up Ṣàngó jigida èṣù yọ. mo like ẹ sí flows sí flows. ẹ ṣe gan. ẹ sanwó gba rúmọlẹ̀ o. ẹ ti lọ. ojú ìjòjú ẹni mímọ́ ẹ̀yin kọ́ ni Sọ̀kò abánimugbó. Sọ̀kò akóni lọ London lè ní o. My bad. ṣé gbọ́dọ̀ fẹ́ jẹ ní àbẹ́fẹ́ lọ London. mo fẹ́ lọ London ni. ẹ jẹ́ Sọ̀kò kí lélẹ̀. ṣé ẹ ríran dáadáa ni ẹ̀rẹ̀ tó wà wájú yín ó kọ́ mi ní bọ́dà Farouk ṣètìgbọ́ ẹ má fi respect sí ṣètìgbọ́ ẹ ṣe òye. ẹ wo ẹ tiẹ̀ filẹ̀ ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa kó bá mi o ẹ ṣe tẹ́ ẹ dàbí throwback Haaland ṣé ẹ̀yin náà ẹ ti play fún Manchester ni mugun ni bàbá yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ẹ máa ń tà mí ni. mo lè wọnú yín kí n tún jáde mélòó lára yé dàbí ọmọ tí wọ́n fi kọ́ńdọ̀mù bí ẹ rí bẹ́ẹ̀ ṣe dàbí àtẹ̀wọ́ orí yín rèébi logo WhatsApp
ẹ̀wẹ̀ nu ibi kéètọ̀ àwọn apin yín mọ́ mi ṣé kò ṣe pàjọ máa jókòó nu plane mo lè sọ wọ́n bọ́lẹ̀ láti inú plane o. ẹ rí bàbá yìí ẹ ní sùúrù ìyá ẹ bàbá yìí àgbàlá mi kọ́ ìwé yẹn wọ́n ní adé tó wà lórí àwọn ọba kẹ́ẹ̀kẹ́ ọba bíyì ọba mọ̀kànlá lẹ́bi jẹ́. kò ní dáa fún yín kò ní dáa fún lórí ẹbí yín. ẹ ti ní jù lò. ṣé ẹ mọ̀ ẹgbẹ́ mi láti travel lẹ́wà yìí. ẹ ti ẹ̀dùn náà ṣé bá ṣe máa gbé eyín ìdè ẹjẹ́ lọ ṣe whitening teeth fún wọn ló dàbí pé ẹjẹrú ẹ ti ẹ̀dùn náà báwo mo ṣe débì ìnáwó ọkọ mi báwo mo yí tò mí bá ìnáwó ẹgbẹ́ ní tẹ̀ tò mí mọ́ òun ọkọ mi àlejò trọ́fù òun ọkọ mi ẹ yà wá láti bí lọ òun ọkọ mi. nígbà tá à níjọ ìyá tẹ̀ ń ti fẹ́ ya wèrè ẹ tẹ́ ẹ ṣe ìyá mi ó yà mú gbọ́yìn lọ. àmọ́ ẹ̀ ń tò ẹ̀bùn ni ẹ̀ ń rojọ́ o ṣé ẹ sì fẹ́ travel bá. èmi fẹ́ travel mi mọ tiẹ̀ o mo fẹ́ travel ṣẹ́rí situation Nàìjíríà rí mo gbọ́dọ̀ travel I supposed to be born in Canada in Canada in Canada in Canada in Canada. Oh, free on the beat sí tutti boys on the beat o Qdotty lórúkọ mi alágbè. ẹ bá ń wá wíkì dùnà ìyá mi. ẹ fún ní dónọ́ọ̀tì tó fẹ́ olórí burúkú ti ṣe TikTok ìdáràn ṣáàfì máa ń ṣe TikTok ní ṣé wọ́n ní ẹ̀mọ́ mi ní wàfíìn. ẹni sùúrù o ṣùgbọ́n àyọ̀wọ̀ kò jẹ́ òòṣà ó jẹ́ kí n ti là kàn mọ́ ẹ lórí ẹ̀jẹ̀ máa pọ́n máa ti dáná kí n tó lọ sí Canada gbogbo ọ̀nà tó yẹ kí n dá láyè máa kọ́ dá Nàìjíríà kí n tó lọ Canada because mi lè lọ ṣẹ̀wọ̀n ní Canada mo fẹ́ lọ jayé mi ní mo fẹ́ lọ. ẹ lè wọ Canada lè wọ ẹ ṣẹ̀wọ̀n ẹ lè wọ Canada. kí ló dé tẹ́ fẹ́ máa ké. situation Nàìjíríà yìí ni ibi báyìí tó lè kọ́ bí mi sí àwọ̀ mi ò da fún yàrá rà ẹ wo. ṣé jẹ́ sọ kó ti gbé yín débẹ̀. kò ní ọkọ̀ kò ní mọ́tò tó fẹ́ fi gbé wa. ẹ sì fẹ́ lọ bí káàdì. ẹ má bínú ó ti gbé wa débẹ̀. ó ti gbé yín débẹ̀. nǹkan tó sọ náà ni pé òun fẹ́ yọ ifá kò wájú orúkọ mi ẹ bá mi bẹ̀ kó má yọ. kò tí ì já yín sí ni tó bá já yín sí ẹ̀mọ́ ti yìn. ẹ̀ṣẹ́ rí àǹfààní kan ló wà nílẹ̀ táwọn èèyàn ń jèrè táwọn babaláwo tó wà ládùúgbò yìí ẹ̀ dá ní pé ká mọ èyí méjèèjì kẹ jẹ inú àǹfààní tí ń bẹ ńlẹ̀ ẹ jẹ́ sọkò sí àṣà nù. ẹ má bínú promo lè ṣe lọ́wọ́ àbí ó tiẹ̀ dá àwọn gba rúmọlẹ̀ ṣáà ń tẹ̀lé mi lọ ìyẹn wà very very important. ṣe rí àǹfààní ìlú èkó kan lè wọlé owó táwọn wí yóò sì pé ṣe mọ̀ pé tí wọ́n bá fẹ́ báyàn sí ìlú èbó ó níye tí wọ́n máa ń gbà àmọ́ èyí tó wà lẹ̀ 750 péré tí ó jù bẹ́ẹ̀ lọ 750. wọ́n ní 1 kìlọ̀ lórí burúkú dẹ̀ máa ké gbẹ̀yìn ni 750 kò sí wàhálà ẹjọ ṣe 750 yẹn ṣe fún èmi nìkan àbí fún pẹ̀lú àwọn gbarúmọlẹ̀. ẹ sọ táwọn gbarúmọlẹ̀ náà lọ́tọ̀ọ̀tọ̀. àfi kí n wá owó yẹn torí pé gbogbo wọn pátá ni mo ti ṣe passport fún Abẹ́òkúta ni mo ti ṣe ní immigration office lọ́nà Ládẹrin ìgbà yẹn mo ṣe wà lábẹ́òkúta 5 years ni mo ní kó bá mi lù 90,000 ni mo ṣe nígbà yẹn. wàhálà bẹ́ẹ̀ bá fẹ́ kó gbogbo gbarúmọlẹ̀ yín lọ àyè wà àǹfààní wà àmọ́ gbogbo wọn lẹ́sàn 750 fún lọ́tọ̀ọ̀tọ̀. 750 yẹn ṣe báwọn nìkan ni. àwọn nìkan ni mind you ṣe rí gbogbo kíní tẹ̀ tó mọ́ra gbogbo lẹ̀kẹ̀tẹ̀ kó dání àti kíní tẹ̀ mú lọ ẹ lè kó wọn lọ. ẹ má ṣe báyìí fún mi ṣé kò wùn yín tẹ́ ẹ mú mi lọ ni. ìyẹn bẹ́ẹ̀ ti sọ pé promo lẹ́ ń ṣe àwọn kan náà máa wà tó yẹ pé ìgbà promo time òun ni wọ́n máa ń ra cream wọ́n máa sọ pé buy one and get two ṣọ́rọ̀ mi yẹ yín òun náà lè fẹ́ ṣe fún mi ẹ má tún gbà lọ́wọ́ mi. ṣé ayé ilẹ̀kẹ̀ yìí trademark àwọn aláwo ni ìbàjẹ́ oníṣègùn ìbàjẹ́ adáhùn ṣe ìbàjẹ́ babaláwo trademark ni wọ́n gbọ́dọ̀ lò lẹ̀kẹ̀ tẹ́ bá wá ní pé kí n bọ́ ilẹ̀kẹ̀ yìí fáìn àmọ́ tí ì má fi lè bọ́ aṣọ bàǹtẹ́ lẹ má rí o mò ń di bàǹtẹ́ rìn kiri ni o. ṣé tẹ́ bá tún wá fẹ́ lọ àti bàǹtẹ́ yìí náà kò tún sí tó burú bẹ́ẹ̀ ẹ sanwó bàǹtẹ́ ẹ sanwó wo kíní tẹ̀ tó mọ́ra tó yí tẹ́ ẹ bá sanwó ẹ bẹ́ẹ̀ bá dénú pléènì wọn ò ní ẹ bọ́ gbogbo ẹ̀ ẹ san ẹ bá ti san kò sí wàhálà àtẹ̀yìn náà 750. ìlú tèmi lèmi ń lọ náà ṣé ẹ mọ̀ mí ni ẹ mọ̀ Postcoast. Postcoast tó máa play fún máa yùn gbà yẹn. ṣé ẹ family ni. family gangan ni wá ẹ̀gbọ́n mi ló jẹ́ ibi làbúrò mọ́kàn bí mi sí Nàìjíríà ni. olórí burúkú ni ẹ òun tọ́nà wẹ́bí ni bó ṣe wà yìí òun tọ́nà wẹ́bí ni ó dà olóhùn àbúrò Postcoast. ẹ ti gbọ́ ẹbẹ́ mi wò ó ṣe jàre. ẹ bá wo ṣe ń gbà yẹn ẹ ṣáàdèmí náà mẹ́mọ́tọ́ ẹ̀jọ̀ torí Ọlọ́run kò sí wàhálà má sán. ẹ òun ó jẹ́ sọ̀kò ṣé ẹ ti ṣe tán tẹ́ ẹ sanwó. ẹni ti ṣe tán mo ná àwọn tí mo lè tax máa tax Adébọ́ọ̀kì máa ní kó sanwó iṣẹ́ ọdún 4 fún mi nígbà tí bá wá lọ Canada máa máa bá fi fóònù yà lọ́hùn máa máa send ẹ̀ sí story tèmi bá ti yà lọ́hùn náà wọ́n máa treat mi wọ́n á kọ̀ wá àwọn èèyàn join ẹni wọ́n bá tà sí online ìbáwọn náà ní YouTube wọ́n ti wá Tọ́pẹ́
TV. ṣé wọ́n fẹ́ kó ṣe yín láti nínú wa ní sóògùn ìdílé yìí. ẹ wá ń ké. ẹ mọ̀ pé. aláìyá nàìjíríà yìí ni mo ti fẹ́ lọ ti pẹ́. ayédè máa ké. mo ti gbọ́ mi ò ní ké mọ́. ayédè máa ké. ayédè máa ké. ó dàbí ìké mọ́ mo ti gbọ́. mo ti gbọ́ constitution nàìjíríà ni I supposed to be born in Canada. In Canada. ẹ fẹ́ sọ kò ọmọ tó ṣẹlẹ̀ ẹ̀mí àwọn méjèèjì ti gbóná kẹ́ni wọ́n má bàa bọ̀ bí bá ń bọ̀ bí bá ń kó bá ń wá nǹkan tó tutù fún wọn kí lẹ máa mú. ilẹ̀ mẹ́ta. dà kí n tó dà ó ní kí n já kóun mọ̀ kí n tó dà. máa kan tó fẹ́ la ó jẹ́ kó mọ̀ pé ní ayé dábọ́lá wọ́n bẹ́ẹ̀ ni àwọn náà fẹ́ wàhálà. àsopọ̀ tó yìí. aṣọ ní bíbo ẹjọ ṣìnàbù tuntun nìkan fún mi tọ́ dàǹtẹ́ mu. owó máa ń yóò pọ̀ sí. aláyé mi ó béèrè tèmi. ipo ni wèrè máa mú ó yá. wọ́n padà kó tó pẹ́ o ti ní máa rò ìyá mi kí ló ń sọ̀rọ̀. ẹ súnmọ́ wọn gbọ́dọ̀ lèmi kó lẹ́mbàsí o wọ́n máa dọ̀ pé mo ti kó lùkùlùkù torí ẹ̀ dàbí ewúrẹ́ tó pọ̀jù ẹ̀ dàbí àwọn ọmọ tí wọ́n fi kọ́ndọ̀mù bí orí yìí ní dàbí ẹni sùúrù ṣé máa ń jẹ tòmátò ni. dáadáa ẹgbẹ́ yín tó yìn ẹ̀ ń tó gan ẹ kó sí dànù jàre ó fa tobacco ẹ padà nàyìn kókòkò ìgbẹ́jọ́ òwe dẹ́hùn wò yẹn. Mama Kini, abeg I need the help. Abeg I need money. I wan travel. And the money no too much like that. I don find small, I don find cheap inside the I just wan add to wetin I wan use travel. Abeg. Madam, abeg. I don see 750,000 naira. I just wan add to am. The money wey I need to am, e no enter 400,000. Abeg. Wey I go use do my ticket money. Wey I go use travel. Abeg. You see this Yoruba people una don start again. You come now I borrow one money e no pay I borrow the second one e no pay I borrow third one e no pay you don dey come again say travel make me come go my cooperative come look for money come give you me no fit o and even na everything wey una see now una go borrow money for the last one you go say you wan travel baby if you wan travel out you go collect money baby dedication you go collect money naming ceremony you go collect money na everything Yoruba people go round dey collect money to do. You know say no be today we don dey together like that. No be today I just dey collect money for your hand no do me like that na I go give if I go put interest for am if na wetin you want be that. How you see am abeg help me beg your friend. Let me beg Chinedu abeg. Me I no fit beg am o. We for our this thing we don talk say we no go dey give borrow una money because all the money wey we dey borrow na una no dey pay. We no fit borrow money out unless you be our people. But Yoruba people we no dey borrow them. And maybe you go come back in 1 year time to come collect the money. 1 year ke? Yes. 1 year to go far. I need am in this month. Before this month go run out. Na I need am. I wan travel. I need am. It's serious. E dey urgent abeg. Abeg any assistance on that. Abeg. How I go fit pass this thing like this situation wey I dey like this. Na only you fit help me. No say no be today we don dey friends. We don dey friends. Abeg help my life abeg. Abeg. I no fit borrow your people money. So una no fit give me money like this? I no fit borrow you because una no dey pay. Na dey borrow money to do everything. We no fit borrow you money. No problem. Thank you. You see all this Yoruba people, this one don come again. That 4 people wey will give money that time, you remember they not bring the money. This one now don dey come say he wants money. Thank God say you stand say we no go give them. If not for me, I no wan give them any money. Come go cooperative, come go stand as an answer say make they give them money. I no fit do am. Them nothing wey they need dey borrow money for. If they wan do naming, they go borrow money. If they wan do wedding, they go borrow money. We no fit borrow them money unless maybe they dey for our cooperative. They dey our meeting now we fit borrow them as na Igbo people. But if na Yoruba, we no fit borrow them. So who you transfer the 750? So where the money? The money dey where e suppose to dey. Sorry. I give her my account so the SMS come late. I no know say boya money drop or the money dey hang e no reach down e comot for my because the your company account I miss one number so I go bank go I don tell bank say
then send money to my account. So wow. Ó wà lágbèdè méjì ayé wọn. So wetin can happen? Why all the story wey you dey tell me now, wetin I wan use am do? I'm asking you of the 750,000 that she transferred to you. So where is it? Where am? The money sef no reach 750 because dem comot SMS. Dem comot say na 10 naira be wetin dem comot. So the money I go bank to go. I don call bank manager. Dem say make I come fill form. Okay, you lie. O parọ́. Irọ́ orí burúkú mo pa so wà ń bẹ̀ ni. Ìwọ tí mo mọ̀ pé mo mọ̀ sọ mọ̀ pé mi mo mọ̀ débi. Kò tiẹ̀ sí wàhálà. Ká ọkọ lé ẹ lẹ́yọ̀rọ̀ lọ ká wá fàbọ̀ fàdí. Madam, no problem. You don't know where your money dey. You don't know everything. We go settle am. Madam, no problem. Everything will be alright. I don't know where your money dey, so I go work on am. Thank you, sir. You can go now. Okay, thank you. Beg. I wait to hear from you. Yeah, welcome. Welcome. Kí la ń fà? Bó o lọ jà? Mo ti lọ fà. How market? We don loss. Don loss. Kékeré. Ṣé yẹ kó jẹ́ wò? Wọ́n ṣe ń pariwo sóyẹ kó jẹ́ mi sọ. So who you send the 750,000 to? Why you no send am to the company account? Na him I dey. It's like one number means for the I give you 20 minutes to transfer the money back to the company account, or else I will take legal action. Thank you. Kò sì tọ́ bọ̀ wọn lẹ́nu jẹ́ wọ́n sọ̀rọ̀ so gbádùrú èbò tí wọ́n sọ. Àdúrà èbò wo ni wọ́n sọ? Ṣé bẹ́ẹ̀ mi fowó ṣòwò? Ṣé mi mọ̀ pé owó ọ̀hà ni? Owó kí ló fi ṣe? Mo fi bet. Ìwọ ń bẹ́ẹ̀tì. Miami, Inter Miami àti PSG. Mo gbé Messi to score 3 goals. Àti France máa score 4. Messi gan orí 1 goal débi pé oh God bí bó ṣe ọ̀dọ̀ àwọn oníbẹ̀tì ló wá ń gì sí. Ìgbà tó rángì kí ló tó bò rángì. Mo sì máa bá rángì sáwọn àyìnstọ́ mi sínú sísítẹ́ẹ̀mù ni. Mo ṣe kí kan sáré lówó pé owó olówó kéèyàn fowó ṣòwò pé tèrè bá dẹ̀ yọ̀ bẹ̀ máa máa yọwọ́ ọ̀gá padà ṣé mọ̀ pé wọ́n máa ń gì mí. Sọ wá yí orí bẹ́ẹ̀ láàrin èmi àti ẹ sọ yẹ kó rí bẹ́ẹ̀ Òkèlè sọ rántí pé mi mo mú ọ débí. Ẹnìkan náà ni máa ń múyàn débí kan ó sì ń tẹnumọ́ rántí pé mo mú ẹ débí rántí pé mo mú ẹ débí. Ńgbà mo wá mú ọ wá tí mo ní o wá jẹun sọ yóò dì mí lọ́wọ́ mú. Oúnjẹ wo ló gbélé. Nígbà wọ́n rí 750,000 kí lè tó pè mí kó ní à bó o láṣẹ sowó yìí o bó o láṣẹ pé ìwọ nìkan fi ta bẹ́ẹ̀tì sórí pórí mi ló mú ọ. Orí kórí nìyẹn torí tó bá jẹ́ pé owó yẹn wọlé tí mo dá owó ọ̀gá padà mo sì ń wò pé àbótẹ́ sí díẹ̀ nínú owó ipe kó tó di pé ọ̀dùbà owó jẹ́ mọ́ yẹn lọ́wọ́. Bó o ló sì wá rówó ọ̀gá padà sọ mọ̀ pé 20 minutes wọ́n fún un. Bóyá èmi ò mọ̀ bóyá olúwẹ̀ máa lọ sí bẹ́ẹ̀tì máa lọ sí justice ni o because iṣẹ́ ò mo fẹ́ ṣe tí mo fẹ́ fi rí 750. A ò lè ṣiṣẹ́ owó o ò lè rí torí owó ilé o ti lánà mọ́ lọ́wọ́. Táìmù wo lọ̀gá fún mi gan-an. Ọ̀gá sá. Níbo là ń sá lọ bá táìmù wo náà fún mi. Níbẹ̀ kéèyàn máa lo kídìní méjì kó wà Nàìjíríà àwọn tó wà lọ́hùn jayé fa Ọlọ́run 750 ẹ̀tì lọ sọ pé 750 ẹgbẹ́ ẹsẹ̀ kan sókè báyìí ẹsẹ̀ kan ti lọ owó ní ògbé ẹsẹ̀ kejì. Ẹ̀yin ò tí ì ṣe tán. Nọ́mbà wà lọ́yẹ kórúkọ wa wà lórí lísì. Alẹ́ tí ì ṣe tán ẹ̀yin ò lọ́bì kankan ẹ̀ tí ì ṣe tán. Mi ò tí ì ṣe tán bíi ti bó kí wá ní ìpàdé wa bíbí ìtẹ̀bárí ti ṣe tán. Ọdún ní òkọ́ ọkọ̀ ìwọ náà kọ̀ọ̀kọ́ wọ́n ń lé sí náà ní àdúgbò wa. Bàbá aládùn. Fókọ ọmọ ẹ̀ náà sí. Kò lè tí ìfowókọ tiẹ̀ sí. Jẹ́ ẹjọ́ fi sí i. Ẹjọ́ náà ó ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín o ní ti ìlú òyìnbó tá à ń lọ ṣé ìdánilójú wà pé a lọ. Bẹ́ẹ̀ni kò mọ̀ dáa kí yàbá yàn múlẹ̀ o. Ìyá wa kí ló dé tẹ́ pàdé yín nígbà mú oore yín tá a tó oore yín wájú tẹ́ fẹ́ mú afárá yín pàdé yín. Confirm. Iṣẹ́ tá à ń ṣe tí ò bá dá wa lójú àlè gbéra wa wá bá yín. Àwa lọmọ tó ń sọ àkèrè ṣé kò tán náà ni èmi aláàsì àgọ́ a máa ń lọ ṣeré ni àwọn jábà ní ẹ̀. Ẹjọ́ náà o ẹ̀yin náà kọ́ èmi òun náà ni ìṣẹ́wàá sí ọmọ ni ṣe bẹ́yìn ni àwọn ìwọ ẹ̀yin àtàwọn àbúrò mi Ṣadé tẹjọ lẹ̀dí àpòpọ̀ tẹ fẹ́ gbà wọ́n jù báyìí lọ méjì ló kù obìnrin dúdú yìí
obìnrin dúdú yìí mo dá àmọ́ ó wà lára wọn. kí ló ṣẹlẹ̀ báyìí. ìwọ náà ti kọ́ ọwọ́ pẹ̀lú ọmọ ọ̀sìlúyà bàbá lọ sí yẹn. ẹdó ẹmọ náà ká àbámọ̀ ṣe mi tẹ bá yéèsì. ṣé ládùúrù sí á tí mo ṣe fún wọn ń jẹ́ òní kò tí ì yé yín pé ti kọ́ ọwọ́ rẹ́rẹ́ àdá tẹ́ ẹ ṣe tẹ́ ẹ kó sọ́wọ́ síbẹ̀ sí ni ẹ̀yin náà káṣọ yóò pé méjì. ṣàlàyé mọ́ náà ká dàgbò tó bá náà ká dánwò èmi ó gé dànù ni. sọ fẹ́ mọ̀ disable mi ní kí ló fẹ́ tọ́ fẹ́ ó fẹ́ mọ̀ di stop plan táwa ní mi. plánù ló èbó 750 plánù ló èbó 750. 750,000. lọ́fẹ̀ẹ́ ìlọ ló èbó. ó ní kó òun gan ló wọ́n fi alọ́kọ̀ bus stop tí aeroplane bá ti dé sí bus stop bẹ́ẹ̀. ẹ tó ti imagine ó tiẹ̀ ti dáa ó tiẹ̀ ti dáa. tó bá ti mọ̀ pé níbi àpò gẹ̀ẹ́sì rí ọ̀gbẹ́ni kí ẹ̀rọ dùn èmi ò bá lọ́dọ̀ wẹ́yẹ̀ sọ. tí ẹ ò dùn mí. ìfẹ́sì mọ́tà mọ́ ní mùsùlùmí yó. ó yẹ kẹ́ ẹ ní làákàyè ẹ fẹ́ lọ UK ní 750 tẹ́ bá gbọ́ yúṣù kalẹ̀ lọ tẹ́ bá gbọ́ òkè òkun ìsàlẹ̀ kó lẹ lọ. ẹ ǹlẹ́ o ọlọ́ọ̀bá yín yanjú ẹ̀. kì í bọ́ sàwélé rẹ̀ ẹni bí ọ̀pọ̀ gẹ̀ẹ́sì. ẹjọ agent ṣé nǹkan tí madam sọ nísìnyí ṣé tòótọ́ ni. ẹ má dá lóhùn o sẹ́rí ìyá tẹ̀ ń wùn tó bá travel rárá ṣákí ló lọ o kò lè lọ ibì kankan ẹ̀yin ti sóríire o. wọ́n gbé sóríire délẹ̀. ó ń bọ̀ lọ́nà ni. ká ní wọ́n sóríire ni sórí tó ṣẹlẹ̀ ní ìsìn ogun ìdílé ni gbogbo ẹni tó bá ti rí tó bá ti wáṣọ yẹ́lò yìí máa ń tẹ̀lé èèyàn kiri ogun ló tẹ̀lé wọn débi o. ẹ kọjú sáwọn ẹ kọjú sí a ṣe mọ̀ pé ogun tó bá ti wọṣọ yẹ́lò ogun tí ó lágbára pọ̀ ní sọ́ọ̀rù tí o nítọ́ bèbí sì ní pé ọmọ ẹ̀ ìyẹ́ ẹ̀ wọ́n fẹ́ jẹ́ ọmọ ẹ̀ gbọ́n bí lọ́wọ́ àpótí sórí mi torí pé ọ̀rọ̀ pé wọ́n rán nígbó wọ́n rán jẹ́ ìgbó ọ̀wá fi gbóyè dìbí fàfẹ́mi nígbó dídà ní ilé ìgbó òní lè yọ. ọwọ́ anígbèéraga kò tún wá bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ jẹ́ ọmọ ẹ̀ gbọ́ pé ọmọ tọkùnrin tọ́nà àmọ́ ìyá rẹ̀ sọ́ọ̀ mi ti yé bẹ́ẹ̀ sì wá bá ń ṣe tọ́jẹ́ pé ọmọ ẹ̀ náà ẹ̀ ń rún mọ́ àjọ làbọ́ọ̀dù. gbogbo oyún náà kì í ṣe ń tó le bó bá ti dénú plane ṣe bí kò gbé lẹ́sẹ̀ ni wọ́n ń láàpù nú plane. o lè láàpù ẹ̀. kódà o lè gbé kọ́rùn. nígbà tí bàbá wà ní bọ́ọ̀sì. àmọ́ ètò wa lé o bẹ̀ ni pé owó tí ó lè ó fi 250. yóò lè 250. ẹ bá kọ́tọ́ ṣẹlẹ̀ ọmọ kékeré ni náà ojú jẹ́ ìròjú sànù ọmọ yìí náà ni. ìṣèbí ọ̀rọ̀ owó eléyìí. ẹja lọ lórí 150. 150 lọ. ṣé bá bí amọ̀ ni wọ́n náà. mi ti bímọ. èyí ẹgbẹ́ tiẹ̀ mọ iye ọmọ tó bí ọ̀rọ̀ oríire ni tó wà ẹ lọ wá owó ọmọ ìwúlẹ̀ ju àwọn ará èbò tẹ́lẹ̀ ẹ lọ wá owó. 150 yẹ́gẹ́ ẹsẹ̀ káàmọ́ rù ní ọ̀yà mi. ẹ lọ sí bẹ́ẹ̀. lọ wá 200 sí lọ wá 200 sí lọ wá 200 sí. òun náà fẹ́ rà pàpánu bíi kúlí ìṣọ̀kan. ẹ lọ wá 200 sí ọmọ sàfà ibi tó ń lọ nìyẹn. sí tí wọ́n sọ bẹ́ẹ̀ nìyẹn. sọ́kọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ nìyẹn. wọ́n túra káàárọ̀ tí ẹ ti dayọ̀ sọ pé kọ́mọ́ sàfà. kọ́mọ́ sàfà. kọ́mọ́ sàfà. àti sàfù dáàdì rẹ̀ àti sàfù bàbá rẹ̀. tó bá di táìmù yìí lọ́la ẹ bá mi bí bó ṣe kíkó bó ṣe rí nǹkan máa sọnù ní àdúgbò ẹsẹ̀ ká máa. ẹ rántí kó bàtà yín lọ́wọ́ yóò wúlò lọ. bàtà yín. ṣé wọ́n faluéètì ẹ̀. àwọn yóò máa bo yín ni. owó tánásánà. gbé. ẹ ti lọ. tógún. Soko ibi àwáyé ọjà ò dáńbí o àwọn olórí ibúyàn ló gbé ládùúgbò. wọn àti náà tiẹ̀ ti lọ bí kẹfún àwọn èèyàn adébọ̀. So my people, as I was saying, this is a very good opportunity. I'm already very convinced that these people, they are legit. I've heard about them and people they do. So we really need to look for a way to make this money, find this money. Even if it's to do more jobs, anyhow, let's just try. Where's this money? The sooner the better. You know, like they say, opportunity comes but once. So let's make good use of this opportunity. Thank you. ẹ̀yin tèmi àbí kí lẹ fíw ṣé wọ́n yàn wá kéré sí nǹkan tá a fẹ́ ṣe sí ìwé òyìnbó tá a fẹ́ ṣe yìí 750,000 ní nǹkan tá a wà yìí it's too little, it's too small, but what do you feel? Guys. Tẹ́rí nǹkan tẹ́mi fíw ni pé ìjọ tí wọ́n sọ gangan mo wà ń bẹ ojú mi ló ṣe bí mo ṣe ń wo àwọn pípù yẹn mi ò rò pọ́n tẹ̀ jọ scammer abẹ́ni tó tẹ̀lé gbáyàn rárá so èmi fi pé ká wá owó yìí gbogbo wa ká tètè san and the earlier the better aṣọ pé ní generation tá a wà yìí àbí kí n sọ pé ilé ayé tá a bára wa gan sìn èèyàn lè rọ opportunity kó tó fi lọ ẹnìkejì gan ó máa pẹ́
àkán tó rú àkán tó fi lọ wá so nǹkan gidi ni wọ́n ṣe àbí kí ni nǹkan tí ẹ rò. Well, you are right. Opportunity comes at once. Gẹ́gẹ́ bó ṣe sọ. Mo dẹ̀ reason dáadáa because at least àjọ diversity kan náà àdèmọ́ reason bó ṣe ń lọ. Any opportunity tó bá ti wáyé báyìí ká grab at once ni. Gẹ́gẹ́ báyìí àwọn jíjẹ́ opportunity wọn máa ń wá ní ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́fà but this particular one bó ṣe wá ẹ̀ ká grab ẹ̀. And then ẹ̀yin ò dẹ̀ lè opportunity kẹ̀ẹ̀dẹ̀ lọ kẹfà kó sílẹ̀ náà. This is success way. You have to lead. Gẹ́gẹ́ báyìí so problem so grab. reason náà ta fi pè yín wá nìyí pé àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní ká wá miss bá ṣe máa gẹ́ẹ̀tì owó yẹn even gan tẹ bá ń rò pé bóyá scam ni àbí nǹkan kan ẹ má wọrí mo lè volunteer kí n dá owó everybody padà fún mi. so ẹ̀yin guys bí òun máa ṣe lọ sí nǹkan yìí máa bí máa ṣe máa ọ́zù ẹ kó lè máa jáde so mo kàn dára sọ pé ẹ̀yin náà yẹ ká ṣe pé ẹ̀yin ká ọ́zù ká dé gbé ọ̀pẹ ká arrange owó tó. àti oníkà máa bọ̀ ní ilé ẹ̀kọ́ ẹrù kórì mi ò pè. àbí gbogbo bí láti lọ́wọ́ wọn ẹ máa bọ̀ báyìí ẹ wọlé báyìí ẹ wọlé báyìí. èmi ní ìsẹ̀yìn. candidate ẹ̀ méjì tẹ́lẹ̀ ni o. kí ni ká candidate. àwọn tí wọ́n jọ ń ṣe gbogbo WUK kákàkiri ọmọ àti kejì ẹ̀ ni o. ìgbà wo lọ dé ẹ́mbásì Sade ẹdọ́nà èló ló sọ pé òun ó ṣèlú òyìnbó 750 mẹ́kà tí mo lọ gan 10 million ní ọ̀rí tí n ga yín kiri. àbí lórí TikTok. hello. àwọn lápò ni tí èso fún ọ ni pé ó fọkọ mi yáwó lọ́mọ yìí sáà bá ní tan káfa ní tan ya ìyá rẹ kú mo wá gbọ́ mo gbọ́ wọ̀. Sade yóò padà bá mi. ẹ bá sọ̀rọ̀ bó ṣe wà yìí ẹ̀yin àánú yóò ṣe ẹ gbọ́dọ̀ sí Sade lẹ́nu. Sade bí àwọn family rí o sọ kó lọ ẹ àbí. àbúrò mi lọ́rọ̀ travel tí ó bá mi sọ gbójú kúrò èmi ò ní owó kankan tẹ́mi máa yá ẹ Nàìjíríà yìí náà ti tó jẹ́ ká jọ máa ra ìṣeré wa níbi bí n tá jẹ owó tá jẹ làwọn ọlọ́run jẹ̀ lè gbé owó wa mọ̀ ní ti ọ̀rọ̀ travel yìí. kì í ṣe pé inú mi ò dùn sílùú òyìnbó yìí o bọ̀ nítorí pé onírọ́pọ̀ nù wọn ní mi ṣe fọwọ́ sí o mo fi ọlọ́run tó dá ọbẹ̀ ọ mi ò lówó tèmi máa kólẹ̀ láti waste o gbọ́kàn kúrò ń bẹ̀ Nàìjíríà dá ṣé lórí ká jẹun ká jí ká jẹun yìí náà nìkan náà ni ọlọ́run máa ṣe mo fọlọ́run bá bẹ̀ ẹ́ ṣé o ti gbọ́ sí mi lẹ́nu. sista mi ẹ̀mí ló ní mo pè ní. ẹ̀mẹ́ta. ṣé mo kí tó bá dáa fún mi ó ti dáa fẹ́yìn náà. ẹ̀dẹ̀mọ̀ kọ́ ọmọ tó láàánú ẹ̀gbọ́n ẹ̀ lójú ni mo jẹ́ so eléyìí ẹ̀ ń bẹ láti help mi mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe o ẹ̀ máa help mi tó bá dẹ̀ nira fún gbogbo ọlọ́mọ ẹ̀ kó nira fún mi eléyìí àjọrí sí lágbára Ọlọ́run ẹ̀ ètè jọ sista mi ẹ̀ jọ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ. àfikún sí ọ̀rọ̀ tí àǹtí ẹ̀ sọ mi ò ní sọ wípé kò má ṣe é ṣùgbọ́n nǹkan tèmi máa sọ fún àmọ̀ràn tí mo máa gbà ẹ́ ni wípé tẹpá mọ́ iṣẹ́ ẹ̀ kó dẹ̀ mọ nǹkan tó ń ṣe nítorí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n ti gbá wọn lórí ọ̀rọ̀ travel ṣe travel owó ti lọ sí dúkìá dẹ̀ ti lọ sí so àmọ̀ràn tí mo máa fún ẹ nìyẹn wípé kó mọ́kàn kúrò ńbẹ̀ máa gba àdúrà kó dẹ̀ tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ kò sí tó bá tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ wàhálà ló yọ ní orílẹ̀-èdè Nàìjíríà náà kò ń ṣe dandan kó dókè òkun kó tó ṣoríire èmi ò ní sọ jù yẹn lọ o. èyí náà kò yẹ kí ẹ sọ̀rọ̀ báyìí ó yẹ kí bàbá mi bẹ̀ wọ́n ni kán jọ kán bá mi wá owó tó ṣe bá mi wá owó á dẹ̀ yọrí sí rere á máa fàdúrà tàwẹ̀ tí ní sista mi ṣé mo pẹ́ nu nìyẹn fi ń kọ́ mí ìjẹ́ nǹkan tẹ́ bá ní sọ́kàn òun ló máa ṣe èmi lélẹ̀ sọ́kàn fún mi máa lọ máa dẹ̀ lọ kí ẹ bá mi wúwo ó jẹ́ lápò ni ó jẹ́ lónìí máa lọ yá ẹgbọ̀n ọbẹ̀ lọ o. mo mọ̀ pé ò ní gbọ́ràn bàbá ṣe ń fà báyìí ló máa fà sẹ́yìn òótọ́rọ̀ lèmi ti sọ fún ẹ yẹn tó bá délẹ̀ tán mi ní bẹ́ẹ̀ dá sí o àlọ́ onírọ́pọ̀ náà àwọn èèyàn yìí sẹ́ ẹ̀. sísá mi àwọn ò ní bọ́ sọ́wọ́ àdúrà táwọn máa gbà nìyẹn à ní bọ́ sọ́wọ́ àbẹ́yìn ẹlówó lè ní. ẹ má wọrí. àwọn tó bọ́ sọ́wọ́ wọn ò máa kọ́ báyìí ó dáǹsì kó tètè tẹpá mọ́ṣẹ́ Nàìjíríà náà àwọn tó rí tiwọn ṣe wọ́n rí ṣe ń bẹ̀ kò ní dandan kó lọ sókè òkun kó tó lálùyọ. èmi ṣàfẹ́ lọ ṣá àwọn ọmọ náà wò ó kó ìdúró ti láti àti owó ló délẹ̀ yìí mú kakú ni mú sáwọn ní èmi Sàràfà kó sáwọn bá pọ̀ ó lè kó wèrè wá. tí wèrè gẹ́gẹ́ bá lè rò yóò lọ yóò kà á fúláwọ̀ àti wèrè àti èèyàn gidi lílo ní kí náà ń ṣe Nàìjíríà náà tẹ̀lé. ìṣe wọn wúlò ní. náà wúlò Nàìjíríà. nǹkan tí wọ́n lè gbẹ̀ sọ wúlò Nàìjíríà kí náà tí wọ́n fi pawó. táwa ti sa gbogbo wọn bí wọ́n bá kó ibi tá bá bára wọn
para àtẹni tó lọ Nàìjíríà lórí sick bed lórí hospital ó ti lọ náà nìyẹn. Kí ló kà yí. Ṣọ̀gbọ́ apabàtà apajẹwẹjẹwẹ tí ẹ̀ ẹni bá pàjọ lẹ́kún ẹ̀gbìyànjú ẹ̀fọ́ etí ẹ̀ ẹ̀yìn ẹ̀ ń gúnyán mi kéré ẹ̀ ń fi mí jókòó kéré ẹ̀ ní kéré òkòdélé ẹ̀yin méjèèjì ṣé ẹ já wèrè ni ẹ̀ ṣáyé yín ti bàjẹ́ rí ṣé ẹ ti ṣòfò rí ṣé ẹ ti fi 200,000 ṣẹ́bù rí kádẹ́kùdẹ́ ẹ̀fẹ̀lẹ́ lọ́wọ́ yín rí ẹ sọ mí dìdìdìrìn àbí amukun mẹ́kọ ni mí òpònú ni mí ayírádà àtọ́bàntìmọ́ nìyé. Babaláwo má bà mí nà ẹ́. Àwọn pa ikú ni ó tọ́ sí ọ ìgbín ní ṣàgbákò iyọ̀ ọ ṣàgbákò ikú bọ̀ ṣe wà yìí mo jókòó síbí ẹ wá bí ẹ̀mí pẹ̀lú ààfin àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbé wa travel mo sì sanwó fún yín àbí ẹ wá ní kẹ́mi ò mọ̀ retí kóòdì wo ló fẹ́ sẹ́ndì sí mi láyé pé MTN fẹ́ sẹ́ndì kóòdì sí mi èmi ò receive kóòdì gbogbo ìgbà ni mo refresh email mi pé ṣé máa sẹ́ndì kóòdì sí mi ṣé máa níbi tó lè dé mo tún refresh email àwọn gbárùmọ̀lẹ̀ jẹ́ kó mi pé ọ̀ sẹ́ndì kóòdì. Fàwálẹ̀ dáadáa. Ayé yín ti bàjẹ́ babies bẹ́ẹ̀ ṣe wà yìí mo dẹ̀ sọ fún wọn tí mò ń wò yìí mo ní pé Soko ní ọmọ TikTok nìyẹn Soko abánimúgbó mo ní pé ìyá rẹ̀ ń kọ́ tí màmá rẹ̀ ni mo ń sọ gbogbo láìsí tó máa ń sọ ní TikTok wọn àbí wọn ló ń kọ́lẹ̀ fún wọn. Bàbá Ìbóláyàn. Tí Ìbóláyàn kò sí ohun tí mo fẹ́ bó fún ọ ju ikú lọ ikú ló tọ́ sí ẹ o ikú lọ gbà ìwọ́kùwọ́ ni gúgúrú wá o ìfàkúfà lẹ́gbọ̀rọ̀ fà bá a bá gbọ́ wùrùwù tá a gbọ́ wàràwà ẹnu lókì ní làbẹ́kù Soko ọ̀yà kó bẹ́ẹ̀ rán. Olórí burúkú mà ní Soko ìkẹ́ pẹ̀lú gbogbo skóòpù tó ní lórí àti ìyá tó dàbí èkọ́nà agbówọ́nù yìí tó dàbí kẹbọ́wọ́ yìí àbí pẹ̀lú gbogbo skóòpù yìí tẹ̀lé mi gbá mi ẹni lòdì ẹni òun lórun yìí ṣé wọ́n lè bá tọ̀ lé ni Soko ẹja kúrì àrínájà ti ń jà. Kí ló dé? Àrínájà ni àrínájà ti dájà ó ti jájà ó ti ń jà àní mo lálàá àrínájà mo lálàá àrínájà. Ẹ alákìlólá. Àwọn wèrè méjèèjì tí mo kó wá láàárọ̀ tí a fẹ́ gbóló mo lálàá àrínájà sóbìdì kan. Soko. Àrínájà sóbìdì kan sẹ́ẹ̀. A ní tí ń jẹ́ mo sọ fún ẹ pé o máa mú gbọmọ igbó tó mo ti fẹ́ máa yẹ lórí o. Mo nǹkan tí mo rí I know what I see. So o di nǹkan lóòótọ́ ni. Wàláì. Kí ló di? Wàláì mo dẹni ayé mi. Mo dẹni. Wo níbi tá a bá dé bóyá kò fi babaláwo lẹ̀ torí ìwọ tó ti dẹni kí ni mọ̀ tèmi tó fẹ́ sèmi dàbá. Wọ́n fẹ́ san gbogbo gbárùmọ̀lẹ̀ wọ́n san owó san gbogbo ẹ̀ àlè fi wọ́n lẹ̀ àgbà náà ni. Tó máa kó o lọ. Àgbà ni sẹ́ it's already too late I will go back I can never go back no. Èmi ò go back yo. No go back. It's not too late yo. Má fọ o ti ń fọ ẹ̀jẹ̀ skudi. Mo ti ń fọ. O ti ń pánìkì. Owó dẹni. Èmi dẹni ẹni ni mo dáná ẹni náà mo lè dé gbére kí láwọn kò gbowó náà ẹ̀jẹ̀ skudi. Wọ́n á sọ mí dodo ńkọ́. Yá gbowó kó má bàa jẹ kùdí mọ́ kùdí ti báyìí rẹ̀ jẹ́. Yá gbowó. Soko ni ó padà kó bá mi báyìí. Má fọ sẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi báwo ni ó máa tòjọ́ mẹ́ta ojú ẹ̀ ń dán o pẹ̀lẹ́ ọkọ ẹ̀ ń tọ́jú ẹ̀ báwo làwọn ọmọ mi ń kọ́ báwo ni gbogbo ẹ̀. Mo ti ń wẹ̀ mo ti fẹ́ rí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé kò sí? ọmọ mi ni. Àlàáfíà ló wà. Àlàáfíà lọmọ ẹ wà kò sí nǹkan kan tó ṣe àkí ló ń bẹ̀ lẹ́rù. Àǹfààní kan ló jáde fún láti rìnrìn àjò lọ sókè òkun so mo dẹ̀ ti wá owó yẹn pọ̀ díẹ̀ bó a ti gbìyànjú títí mo á wò pé ọmọ ẹ náà kúkú ni mo lè ṣàlàyé fún ẹ wọ́n fẹ́ rìnrìn àjò lọ sí òkè òkun ni àǹfààní kan ló sílẹ̀ wọ́n wá ní 750,000. 750,000 àbí $750. mo gbọ́ dáadáa 750,000 náà pé ní Nàìjíríà táwọn àwọn ènìyàn kàn fẹ́ kàn fi díẹ̀ nú wọn kàn fi support kó má dàbí ẹni pé ó ní nǹkan míì nínú ni bẹ́ẹ̀ ni. so kémi wá ya ẹ ní 750,000 bẹ́ẹ̀ ni kí lájọ́ rẹ̀ fún láti jẹ́ kí ọmọ ẹ rìnrìn àjò lọ sókè òkun. so wàá wò pé ọ̀rẹ́ mi ti bí ó lọ school. mo kàwé. ó kàwé náà àṣebájọ́ lọ so school wàá jókòó kó rò pé bóyá wọ́n fẹ́ gba ẹ
àbí àwọn 419 ló fẹ́ ṣiṣẹ́ yẹn fún yín so òró rárá. mo mọ èèyàn kan tó mọ̀ wọ́n so kò jẹ́ kọ́kàn mi balẹ̀. so wọ́n dẹ̀ ti ṣe fáwọn kan tán ti lọ. wọ́n ti ṣe fáwọn kan. I'm sorry ọ̀rẹ́ so tó bá jẹ́ lórí eléyìí ni kò sí nǹkan tí mo lè ṣe but tó bá jẹ́ mi o mo sì lè help ẹ bó ṣe orí eléyìí. kí ló dé ọ̀rẹ́ mi má ṣe báyìí ọmọ ẹni àdúrà tá a ṣáà ń gbàdúrà kí gbogbo àwọn ọmọ wa sórí ilé látọjọ́ yìí. bó yẹ kó tiẹ̀ rò pé kò possible kéèyàn fi 750,000 naira gbéyàn lọ sílùú òyìnbó ní táìmù tá a wáyé. ó possible àwọn náà ló máa san jù wọ́n kàn fẹ́ kí owó wọn wà nínú ẹ̀ lásán. jẹ́ ká sọ nǹkan mi jẹ́ ká sọ ṣé o ti ṣetán ká máa lọ ibi tá à ń lọ àbí báwo. má ṣe báyìí ọ̀rẹ́ mi o mọ̀ kí ìwọ nìkan náà mo fọkàn sí. má bínú jẹ́ ká. ọlá ọ̀rọ̀ owó tí mo bá ẹ sọ yẹn nù ọ̀rọ̀ 750,000 tí mo bá ẹ sọ yẹn ò dé wá sọ wọn kan mọ́ lórí ẹ̀. mi ò lè sọ wọn kan mọ́ lórí ẹ̀ ibo ló fẹ́ kí n ti rí 750,000 àti pé kí ló fẹ́ fi sí. wọn náà dáhùn pé tí mo bá ní ìdúró èmi ni wàá bá ẹ wọn ní kò já mi nínú. èmi sọ pé ò ní ìdí ẹ bọ owó náà mọ̀ pé inú àkókò tá a wà àfi owó ń sìn kò yí ọ̀nà àti pawó wọlé àsọmọkùnrin kò rọgbọ rárá. èmi náà mọ ìjọ nítorí Ọlọ́run mò ń bẹ̀ ẹ́ ni kò ṣáà ya mi nìyá ni kò bọ̀. èmi nínú ìyá ẹ farabalẹ̀ ó mọ̀ pé wọ́n ní ìsinmi pé o fẹ́ fi kíní ilẹ̀ ajọ́ tí mo ti ń yọ lẹ́nu o fẹ́ filẹ̀ sórí ọ̀nà kan ló lè gbà láti rí 750 kìlọ̀ ó wọlé. ṣèbí mo ní pé kò yá mi ṣé mo ní pé kò bò mí. tó o bá mọ̀ kí n máa ṣé kí n máa bá tèmi lọ́gbà mo fẹ́ yá ẹ. ó mọ̀ nǹkan ni pé every Wednesday a máa fọ́ kí sóbò ike sóbò rẹ̀ ìwọ̀n. torí mo ní ìdòwò yẹn urgently mo ní ìdẹ̀ kò sí wàhálà ẹ fẹ́ gà mí wá ní choice. ní farabalẹ̀ so ó gbà á nìsín àbí ó máa padà wá gbà níjọ́ Wednesday. mo ní ìdí kíákíá ìwọ ni Wednesday mo ní ìdẹ èwo ni ó yá wá fún mi. ó yá ẹ bá ń pe account number yín. ṣé ti tèmi àbí ti sọ pé. ti iléeṣẹ́ àbí ṣé ẹ̀yin náà ti rẹ́dí láti sọ. káàṣì lẹ́yìn fẹ́ sọ. ọ̀rọ̀ tí yóò sì pé ẹ fún mi ní káàṣì kò sí káàṣì. káàṣì wà níbí. ó yá cashless policy lèmi ṣe follow so ẹ fún account number yín. agbèrè mẹ́ta. ẹ jẹ́ kó ṣàlàyé fẹ́ ṣàlàyé fún yín ni. ẹ má ti tẹ̀ àṣẹ mọ́ àṣẹ travel àṣẹ tafẹ́ṣà àṣẹ mọ́ ó ti close. ilé múra rẹ̀. ẹ gbà mí ẹ ṣe kí ni mọ́ ló dé dé kí báyìí. ẹ máa ké. mọ́kè. ẹni ọjà máa ké. ẹ̀jẹ̀ ní kí má ké ìjọ kìíní àná ìgbé tẹ́sọ pé mo kéjọ kìíní àná preamble nìyẹn o tí n bá sunkún fún yín nìsín ṣé sì rí ẹkún babaláwo rí omi jí ojú mi ń bèrè àánú ẹ bàbá Ọlọ́run mi kò ṣe yánú ẹ ìwọ ló jẹ́ ìjálè torí pé mi ò fẹ́ jálè mi ò fẹ́ jálulẹ̀ mo sọ pé mo fẹ́ lọ sí Canada àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sọ àkáǹtì nọ́mbà yín kì í ṣe àkáǹtì ṣẹ́rí tí omi jí ojú mi tó bá fi lè kàn lẹ́ẹ̀bí ó lè dín odò bẹ́ẹ̀ ni ó máa gbé everybody lọ bí àtàfin àtẹ̀yàn tó dúdú. kí ló kan tàfin bẹ́ẹ̀ kí ló kan tàfin. ṣé àfin lẹ́yìn ni. kí ló ṣẹlẹ̀ ta ló wá jókòó. ṣé àfin ni ó tiẹ̀ dá tí wèrè bá ti mọ̀ pé àwèrè lòun ara ẹ̀ ti ń yá nìyẹn. ṣebí bàbá ní ìkànnì mà lọ Canada ẹ jẹ́ mi sanwó tèmi káṣí. àyè fowó dà láàṣẹ mọ́sẹ̀. ẹ ṣe ní ṣe you must do ní ẹ gbọ́dọ̀ máa ṣe ni o ẹ máa ṣe láti sìn lọ àti síwájú sí ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó dà ẹ ní sùúrù tó bá yẹ pé ẹ fẹ́ dá mi lágara ni èmi kí tó kún òlé mo ti bọ gba imú mọ́lẹ̀ mo ti bọ eégún ilé mo ti bọ òṣì ọjà mo ti bọ olúbọ̀bọ̀ tí ìrìbọ̀ bá bẹnu wọ́n sì jẹ́ kó yé mi pé ẹbọ mi gbọ́dọ̀ fín ó ti gbà àbọ̀rọ̀ mi òye ọwọ́ ń jẹ́ kó yé mi àwọn gbarumọ̀lẹ̀ jẹ́ kó yé mi pé ẹbọ mi ti fín ó ti gbẹ́ pé tuntun mi kàjà ìgbà o ètùtù mi kàjà ìgbà àbí tí mo bá dáṣe o ètùtù mi kàjà ìgbà. so mi ì dáṣe mo ṣe ìbà lọ́dọ̀ wọn gbarumọ̀lẹ̀ ẹ jẹ́ má yẹ kí ìbà mi já sásán ṣe ti gbọ́ torí Ọlọ́run tẹ bá rí i pé ti Canada yẹn ti close èrò pọ̀ tó fẹ́ lọ sí Canada lóòótọ́ sọ̀rọ̀ mi yé yín ẹlòmíì ò ní iṣẹ́ tó fẹ́ lọ ṣe lọ́hùn ó ṣàfẹ́ lọ ní pé kó sọ pé òun náà lọ àmọ́ tó bá ti close ẹ jẹ́ kí n ṣe ti Germany mo ní àwọn èèyàn Germany alájà àjọkẹ́ ìyá àdínì ó wà ní Germany ẹ lè jẹ́ kí n pè ní voice call kájọ sọ̀rọ̀
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. aláàṣemọ́sẹ̀ àṣemọ́nisẹ̀. ẹ gbọ́dọ̀ ṣe ní ẹ ṣe torí pé àfikọ́ ìgbé máa là mo sì gbọ́dọ̀ là ó di dandan kí jẹ́ ènìyàn láyé ti. Àyìndé Aláàjì Kábírù tọ́lọ́hún bá ti yàn ó kì í ṣe yàn ó. Orin Sàùtì lẹ́ ń kọ babaláwo lẹ pé ayín náà ṣé ẹ tún kí n mọ Ifá ni kí ló ṣẹlẹ̀. Tí ìwọ̀n ni mò ń ṣe gbogbo ẹ̀ ni mò ń ṣe papọ̀ kò yẹ ni gbogbo ẹ̀ mẹ́ta lọ́kan ni Ọlọ́run kọjọ ní gbogbo wá sìn àìbẹ́ẹ̀kọ́ tẹ́ bá gbọ́ pẹ́ẹ́pẹ́ ròyìn bí Ifá ṣe dùn tó ọpẹ́ lọ́jọ́ ká ṣèkúwélé ẹ wo inú mi ò dùn ó amúlùdùn inú mi ò dùn inú mi ò dùn. àníkò tún táṣe ṣe àṣemọ́nisẹ̀. ṣàrí nígbà tí ẹ ti pí ẹ bọ̀bọ̀ burúkú ìmọ̀ mi ni mo ti mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ ṣá ni yóò mọ̀ pé alátakò ni ẹ́ abatẹnijẹ́ ni ẹ́ ṣé Ọlọ́run ló dẹ̀ dá ẹ báyìí ṣé kò ṣe pé pí Ọlọ́run ló dá ẹ wọ́n fi ẹ kọ́ṣẹ́ ni ṣé wọ́n ní ẹ mọ́ mi ni ogun ayé kó bo egun èṣù kó wọlẹ̀. ẹ jókòó sẹ́ni bẹ́ẹ̀ sì fẹ́ máa sunkún ọtí afẹ́ tì mí náà sì fẹ́ máa. bàbá ẹ kún wèé tẹ́ máa ń sun ọlẹ́dẹ́gbẹ́ àfẹ́tì wèé tẹ́fẹ́fẹ́ àfẹ́tì nígbà kí lẹ kó fò kí lẹ kó fò tẹ́ sọ́yìn ayé ti kíní kalẹ̀ kí ló dé. ẹ̀sà bàálù ti tẹ́ ní airport àwọn tó wà lẹ́mbàsì wọ́n ti strike kò sí visa mọ́ kò sí gbogbo ẹ̀ mọ́ passport yín ẹni mọ́ lónú yàrá. ẹni sùúrù. ṣé kìí ṣe wáìtì lẹ́yìn ni. bàbá eléyìí ò kì í ṣe lámbà ó sí mọ́ ni. ọ̀dà tẹ́ bá wá jẹ lámbà mi bí àwúrẹ́ mi. mélòó lórí rẹ tẹ̀ nílé ṣe. kí ló wà ní oríire tá à nílé ṣe. ẹ máa ní òdúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́. ó yá bẹ́ẹ̀ fún mi lọ́wọ́ tó ṣe fùrọ̀ bíi ti Sandra Benede bẹ́ẹ̀ ṣe wà mí lè rí. kí ló dé yún kí ló dé. ṣé Canada lẹ lọ ní àbí. ẹ bá ti kú. ẹ bá ṣe tán ibi ní ẹgbàá lè lọ madam. bàbá ẹ wúlò ẹgbẹ́ ilẹ̀ fa wèrè. kí ló ṣẹlẹ̀. ẹ̀rẹ̀ dá wà láìlẹ̀. ìgbà tẹ̀ ti dé ìgbà tá a kọ́ wa tẹ̀ ń sunkún bí egbére. ẹ tún dé níṣẹ́ ń sunkún wèrè. ẹ̀yin lè fa gbó wèrè lè bá yàn. èmi sunkún wèrè. ṣé màá kó wọ́n ló kàn sí ẹ̀. ṣé màá pé wọ́n ló kàn sí ẹ̀. ó mọ̀ mo lè bá tiẹ̀ jẹ́ o mo lè da ìṣàn sí ẹ lára o mo ṣe wà yìí mo kúrú gan tí bá kó màá ní kí wọ́n gbarú mọ́lẹ̀ kó bá mi yọjú ọ̀tún ẹ̀ o. bàbá yìí nítorí gbogbo nǹkan fáìlì mo fẹ́ òun náà ṣe jẹ fọ́ ìfẹ́ wa ìfẹ́ yá mu tí máa gbá nǹkan lọ́rùn ẹ mọ̀ gbọ́ òun kọ́ ní. ọ̀dà ṣé bó ṣe wà ṣé ó dábì tí ọrùn mi wà ó dà mọ́. ṣé kí n fún yín jẹ. mo gbé kí ló ṣe èmi mo bí kí ló ṣe wà wọ́n mi èmi gan ní òkèlè kan ayé ló mọ ọdún tí mo fi ká ìṣẹ̀ kí ló ti gbé mo gbé ní sùúrù mo gbé bàbá yé mo gbé ọ ẹ ṣe ibo ló fẹ́ gbà. ṣẹ́gun olùjọ́ náà ẹ bèbí owó tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ wò fún mi kí ló dé náà ẹ̀ ò dẹ̀ mọ nǹkan tí mo fẹ́ fi ṣe o báyìí ló ṣe ń ṣe ní báyìí. kí ló fẹ́ fowó ṣe wàhálà ẹ̀ ti pọ̀ lórí ọ̀rọ̀ owó dé owó. ìwọ náà mọ owó nǹkan tí mo fẹ́ fowó yẹn ṣe náà tí mo fẹ́ fi ṣe kí ọ̀rọ̀ travelling mi. travelling wo travelling báwo kí ló fẹ́ lọ ṣe travelling ṣé o ráwọn èèyàn tó ń lọ travelling tó ń sórí rẹ̀ jẹ́ dáadáa tó pọ̀ dáadáa olùwà ìfẹ́ lọ ọ́gùn náà nìyẹn tó bá dáa fún mi ó dáa fún ẹ̀yìn náà. yeah it's true but kí ni ṣé kò wá dáa fún wa nàìjíríà ṣé ò wá òkè tó ṣe wà ní ìbàdàn. owó nàìjíríà ti sún mi mo fẹ́ lọ. nàìjíríà sún ìwọ tó ń dán lójú tí gbogbo ẹwà ẹ jáde dẹnu. gbé mi mọ́ra jọ. ta ló ń gbé ẹ mọ́ra nàìjíríà ti máa gbọ́. you know what no problem I will know what to do máa fún ẹ. ó máa fún àbí kò sí wàhálà ṣẹ́gun ó ń déwájú ó ń dẹjọ́ fi brọ́dà lẹ̀ ó ń dẹ̀yìn ó ń daṣọ tí ọ̀rẹ́ bá lọ di iṣu àtàyàn ọ̀yàn yán pẹpẹ skátàskátà ní fíṣọ̀ má ní mi sọ fún ẹ o because owó tó fẹ́ fún ní nàìjíríà ní ìsìn orí ọba ni o. ẹ fọ olóbìnrin mọ náà àwọn ẹgbẹ́ understand. ọ̀dà mo ti gbọ́ ìwọ náà kí ló fẹ́ lọ ṣe níbi tó ń lọ yìí kí ni plan yẹn gangan torí tó o bá dé ẹ́mbásì wọn á kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ pé ìlú òyìnbó tó ń lọ yìí ṣé o ti ní visa láti visa má béèrè lọ́wọ́ ẹ pé ṣé o ti lóòótẹ́ tó máa sùn o rẹ̀ ní o lóòótẹ́ ń bí gan wá béèrè lọ́wọ́ ẹ pé ọjọ́ mélòó ló fẹ́ lò lẹ́yìn wá béèrè pé kí ni purpose yẹn ni mo fẹ́ wá béèrè lọ́wọ́ ẹ báyìí kí ni purpose yẹn lọ́hùn yẹn. mo fẹ́ lọ ọ́zù ni kó lè dáa dẹ̀ ni. o gbọ́. no àwọn làwọn ọ̀rẹ́ tó wà ń bẹ̀ náà kò ń ṣe pé mo understand pọ́rọ̀ obìnrin ẹ̀gbọ́n ó yẹ kẹ́ understand. ẹgbẹ́ máa takò mí ní báyìí. mo fẹ́ takò ẹ because inú mi ò dùn kó fẹ́ travel ìlú ìná àmàjọ make ẹ kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀.
fẹ́ lọ hustle lọ kó lè dání. èmi gan lówó tí mo lè fi rán ẹ lọ́bọ̀ mi ò kàn lè kówó yẹn fún ẹ jẹ́ kájọ wà ń lù yìí kájọ rọ́gẹ̀dì ẹ̀ tó máa fi dá. ìjẹ̀mọ̀ nísìnyí báyìí pé ẹ̀ nífẹ̀ẹ́ mi. kó má dàbí pé mi ì sọ fún ẹ o fẹ́ kó 750k lẹ̀ kó owó tó yẹ kó kó fáwọn àǹbì ká fi dáko kó má gba àrè tán bẹ́ẹ̀ bí ọjọ́ mẹ́ta lọ́jọ́ ọjà. mi ò tí ni mo fẹ́ kó lẹ́bọ̀ sí wàhálà. kò sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ ni. ọkọ̀ ẹ ṣàkíyèsí mi. ẹ ṣe jàre bọ́dà mi ẹ ṣe gan kí ló ṣe ẹ̀gbọ́n ẹ̀ báyìí ní tara wọn bá ní. tó alátakò fún mi. Baby má worry tó ti yẹ I promise you. nígbà wo. kí ló dé. mo fẹ́ wá ṣọ́ ni. má worry na I promise you baby. Yeah. Aww, thank you. Hello ọ̀rẹ́. Báwo ni mo wà o wo mú mo tẹ̀ fẹ́ sọ nǹkan fún ẹ ni mo fẹ́ sọ fún ẹ mi fẹ́ kúrò Nàìjíríà ìjàre mo lọ sí abroad wo ọmọ mo fẹ́ lọ sí ibẹ̀ yẹn jàre mo fẹ́ lọ make mo fẹ́ lọ ṣiṣẹ́ wo gbàgbé pa school fi school lẹ̀ jàre wo má worry nípa school yẹn wò kò tiẹ̀ má tà rárá ẹ̀yin tẹ́ kàwé kí ni ẹ máa fi dà náà Nàìjíríà tó pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sówó kò sẹ́ni tí a kàn wá ń bíbí bẹ́ẹ̀ náà ni wọ́n má worry ẹ̀yin máa kàwé yín lọ jẹ́ kémi lọ sí bíbí bẹ́ẹ̀ yẹn ṣó ti gbọ́ tí wọ́n bá fi débẹ̀ gan-an ó máa yàwọ́ gan lẹ́nu pé má worry wo nǹkan tó big ni mò ń plan wà láì a ní o fi school sílẹ̀ fi school lẹ̀sẹ̀ má worry wọ́n má worry no wàhálà ṣó ti gbọ́ má worry tí wọ́n bá ti make owó ẹnu máa ya gbogbo yín ṣó ti gbọ́ ẹ̀yin ẹ dúró síbẹ̀ ó dáa. ṣe láì bàtẹ́ ti gba ibà àwọn ẹ̀ tí máa ń pọ̀ jù ariwo àwọn ẹjọ àkọ́kọ́ náà ṣé òkè àgbà bíbà àti gbọ́ ni ó ti yẹ kẹ́ ẹ wo lẹ̀ kẹ́ ẹ wo ẹnu ọkọ̀ ẹ kàn sọ pé láti gbà tó ti gba bíbà àwọn èèyàn máa wá sáwọn ẹran ní ká máa kó wọ́n bí. ṣe pé nígbà tó wá gbalẹ̀ yìí sílẹ̀ o sẹ́yìn mò ń bá wí àti tí tèmi mọ̀ rẹ̀ àwọn náà gbayé lọ́wọ́ tèmi àwọn náà wá gbalẹ̀ àwọn tẹ àwọn èkejì wọn dúdú kan báyìí tó ń jọ wá ẹ̀yin ìmọ̀ bẹ́ẹ̀ gbà yín mọ́ra ni ẹ wo ẹ̀yin mo bá lọ́rọ̀ ẹ jọ nítorí Ọlọ́run sẹ́yìn pé ọ̀sẹ̀ kan ló kùnú agreement yín ẹjọ́ tẹ́ bá ti lò alele ìfẹ́ lórí ariwo oúnjẹ pọ̀ jù service apartment ní bíbáyìí ní ìgbọ̀rọ̀ báríwú kan wà láti ẹ bá jẹ́ òkú overdose lẹ́ máa jẹ́ kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀ a ní àtìgbọ́ irú wọn náà máa ṣiṣẹ́ àfa àwọn nìkan lọ wọ́n sì hàn tó. wọ́n sọ pé okùn wọn àwọn ìṣẹ̀lẹ̀ oṣù. ẹ̀yàn máa wọlé kan náà. ẹjọ èmi ti rẹ́dì láti san owó travelling. sí kẹ́kẹ́ni. owó travelling ni mo fẹ́ tẹ̀. síbo. o sì ní síbo wọ́n ní wọ́n ti fẹ́ tẹ owó nǹkan tó ṣẹlẹ̀ ni pé sẹ́rí 750 ní owó yẹn but nǹkan tó wá wà lẹ́ǹsì kálẹ̀ rí pé 1 million ni because kíní la fẹ́ fi yín sí private. àbí first class. lẹ́fẹ̀ẹ́ fi mí sí ẹ̀ẹ́dà mi mo dẹ̀ ti ń gbàdúrà náà pé gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe láyé classic wọn ni kó máa jẹ́ pé kí tèmi máa yàtọ̀ àmọ́ olórí burúkú tí mo ní òun ló invite mi sí cbex ti gbówó mi lọ. kò bá pé 1 million àbí. bẹ́ẹ̀ni. tí àwa lè rí pé 1 million báyìí. kò lè pè 750 yẹn ló wà lọ́wọ́ mi ẹjọ́. ó dà ẹ̀sán. àní kó má san àti sẹ́rí àdúrà tẹ̀gbẹ́ ti jakulẹ̀ àná ẹ̀ lè lọ sẹ́rí ẹ̀jẹ̀ sàn kankan fún yín sẹ́rí gbà tẹ̀ wá talẹ̀ fẹ́ lọ àyè wà àmọ́ ní ìsìn plane ti kún kò síbi tí wọ́n fẹ́ gbé yín sí ẹ̀ lè lọ mọ́ kò sáyé ẹ̀ máa lọ plane tó fẹ́ gbé wọ́n ti kún. pátápátá wọn ò láàpù wọn nù. láàpù di àgbàlagbà láì ṣàròbó láì ṣàròbó. ẹni sùúrù ẹ̀yin ló fẹ́ rán sí mi o ẹ má ṣe tánà dí mi o kẹ́ ẹ ṣojú mi kọ̀ọ̀kan àtẹ̀mẹ́rẹ̀ yìí ẹ má ṣe tán ẹ sà láàrin èmi àti àwọn gbárùmọ̀lẹ̀ lájọ fẹ́ lọ mo fẹ́ bírèkì rẹ́kọ̀dù bí gbogbo wọn ṣe ń bírèkì Guinness Book of Record èmi náà fẹ́ bírèkì ẹ o mo fẹ́ kó gbárùmọ̀lẹ̀ lọ sí abroad. ẹ máa gbọ́ eléyìí tẹ̀ ìṣẹ̀fẹ̀ bírèkì kò ṣe Guinness ó dàbí túbọ̀ ẹ lè bírèkì túbọ̀ gan bẹ́ẹ̀ sí. ẹ fi king síwájú ó jẹ́ túbọ̀ king. níbo alára mi lọkùnrin yẹn nǹkan dúdú kò sá àwọn gbèsè ayé wọn àwọn gbárùmọ̀lẹ̀ tẹ́ wá fẹ́ kó lọ yìí báwo ni àwọn ṣe fẹ́ travel tí wọ́n ní pálí. gbogbo ọmọ ti ṣe visa fún. irọ́ ni o embassy wo náà ti lọ ṣe fingerprint. immigration láti lọ ṣe visa ní Abẹ́òkúta ní Òkèmọ̀sán ìgbà yẹn mo sì ń gbé lábẹ́òkúta. wọ́n dẹ̀ ṣe finger. mo ṣe visa fún ṣọ́ọ̀bù mo ṣe fún Ògùn
mo ṣe fọ́ ya mo ṣe fọ́ èṣù láàlú ògiri òkò abániwọ̀nà bá rí rẹ̀ bọ́lá. babaláwo mo sọ fún iṣẹ́ ibẹ̀ tẹ̀sí sí Peter fún gbogbo owó ti já ẹ kó púpọ̀ wọn kẹ́ máa kó lọ lé yẹn máa kó wọn lọ lu ìwà ní òsáyè. wọ́n máa kó wọn lọ èmi náà ní òsà kan tí màá fi ràn yín ẹ bá mi gba físà fún eléyìí tó fi jẹ́ ìgbárùmọ̀lẹ̀ akàndí ìgbárùmọ̀lẹ̀ ó lé ọ. ó ti dá bẹ́ẹ̀ ẹ mọ̀ kọ́ máa sọ pé kájọ ọkọ́ ọmọ lùbọ̀ ní báyìí àjọ kó òòṣà lùbọ̀ àkó ìgbárùmọ̀lẹ̀ ó lé lẹ́yọ̀ kan rùbọ̀. ẹ máa kó wọn sábà. oya àkáǹtì wo máa tẹ mo máa mọ tójú ọmọ a ní mo fẹ́ kí ló wà ní ẹ̀lẹ́ lọ sí ẹni mo fẹ́ lọ kí ló ń ṣe wúmà yìí ná. Why the argument? He said he want to buy something that they are selling pure water. Who is he no buy something. He want to travel. Yes. And he want to pay money. Yeah, she no wan make he pay money. Oga no, he get why. I tell am say plane don full. There no space again. No. Let him pay. I have a slot for him. Oga, you have a slot for me. You shall never be slaughtered. Lágbára Ọlọ́run, God bless you. No weapon fashioned against you shall prosper. Ní wálẹ̀ ní yọ́dún ní kákò. Babaláwo dẹ̀ ni. Yes. Ṣé ẹ mú babaláwo mọ́ àwọn onígbàgbọ́ ni? Ìṣàìwọ́ náà lò. Babaláwo ni mí, oníṣègùn adáhùn ṣe gbogbo ẹni mò ń ṣe. Bẹ́ẹ̀ni. Wọ́n ti ní kẹ́ sanwó. Ọ̀gá ló àní kọ́ máa sanwó òkèlè kí ló ọ̀gá yẹ excuse me sir. Ọ̀gá má ti ní ìfẹsọ̀ kó tó máa sanwó. Ọ̀gá is a living thing. Ọ̀gá thank you sir. It's a living thing. Ẹ wò mí. Ọ̀gá ti ní kó. Ẹ ní ọ̀gá gidi o. Ẹ ní bó ṣe dàbí Chris Brown. Tẹ bá fẹ́ jẹ lábà mi bí àwòrán èbé kí ló wà nínú oríire táwọn nílé ṣe ẹ jẹ́ ìṣe oríire yìí o. Ẹ sọ oríire lé ẹ má sọ oríire irọ́ ṣebí èmi ni mò ń wò yín. Bẹ́ẹ̀ni. ẹ̀yin ẹ sanwó sẹ́ ẹ ti tra. Òkèlè àní ọmọ jẹ wọn ojú mi sí rí àwọn máa ní tọ́jú mi rí ẹni. Báwo mo ṣe débì lọ́wọ́ ọkọ mi. Ẹ sà gbogbo òkèlè ló ń pè yín. Bẹ́ẹ̀ni. Ó dà kò sí wàhálà mo rí i pé ẹ̀yin support mi ẹ jẹ́ kí n ṣe oríire ẹ̀yin náà dẹ̀ máa ṣe oríire. Àmì àgbà Ọlọ́run kò sí olójú àwọn ọ̀kọ́là tí wọ́n máa ń lọ sí London ẹ máa pẹ̀lú àwọn ọ̀kọ́là tó ń lọ London lágbára Ọlọ́run ṣọ́rọ̀ mi yẹ yìí ní báyìí mo rí i pé ẹ̀yin support mi ó dà pé ẹ̀rí lé ó gbọ́ àtọ́. Àìmọye èmi á máa jẹ́ ìfúnni àbí kí n jẹ́ wò tí n bá gbó báyìí mo lè mú mi ẹ̀. Tọ́yẹ̀ ńkọ́ ẹ máa ń tẹ́wé dú. Ẹ mẹ́nu ẹ̀. Ẹ ń ṣe wọ́rọ́. Bẹ́ẹ̀ ẹ ń ṣe wọ́rọ́ ó dà pé bàbá ń jẹ yín tó bá yẹ pé ìyá ló ń jẹ yín ni ìyá bá láàánú wọ́n máa ń fìyàn lẹ̀ àmọ́ tí bàbá bá kíyàn mọ́lẹ̀ á jẹ́ kò ní tètè fìyàn lẹ̀. Kí lẹ rí. ẹ ṣe tẹ́ ẹ ṣẹnu bí ìké ìtọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ẹ ṣe orí bí lógo WhatsApp ẹ wo láyé bẹ kún ọ̀bọ ṣọ́wọ́ ọ̀bọ ti invite yín sí pàtí rí ni. Kí ni mo fẹ́ lọ sí pàtí ọ̀bọ ṣé bí mo ti ní ká sanwó èmi kí ló. Àní kọ́ máa sanwó sẹ́ẹ̀. Ṣebí ibo lẹ rí lé sí. Tí mo rí lé sí Ọ̀tà ni Ọ̀tà ní kòrò ọ̀tún. Kòrò ṣé ọ̀dọ̀ tí yóò súnmọ́ ọ̀dọ̀ Portable. Kò jìnnà síra wọn ìyànà ìlógbò sí gbogbo ẹ̀ ó wọnú ara wọn ni. Ẹ má mọ odógún. Odógún tó bá jẹ́ bí ìfẹnujá àwọn action mo láì fẹnujá gan. Orí màálù ẹ má mú. Kọ́dà mo mú orí ẹlẹ́dẹ̀. Díẹ̀ ti da bẹ́ẹ̀ yẹn ó ti da kò sí wàhálà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Abẹ́òkúta lè mi lé sí ibẹ̀ mo gbé tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn mo ti lé sí Ìkòròdú mo wà ní ìsàn mo lè máa ṣe mítìn lọ́dọ̀ tí. Ìkòròdú ìyẹn wọnú gbogbo bí Lẹ́kì ò ṣe jìnnà sẹ́lẹ̀kọ̀. Ẹ má fọmọ onílé wọ́mọ yahoo o ẹ má fọmọ ẹkùn ẹ má fi wọ́mọ màálù o ṣé ti gbá ó yàtọ̀ síra wọn. Ohun fẹ̀lẹ́ ń lò yìí o. Ohun fẹ̀ kọ́ ohun rédíò ní lọ́dọ̀ wọn olóhùn yọ. Ohun rédíò lè ní. Ṣé wọ́n tún kọ́ ifá lọ́dọ̀ àwọn rédíò. Èmi àtàwọn lúbúlúbú gbogbo ọ̀la máa pàdé Ìkòròdú. Ojú ọlọ. Bẹ́ẹ̀ni. Wọ́n ti lò yẹn tán wọ́n ti fi ṣiṣẹ́ sí lò lúbúlúbú tán. Ó ti lọ ẹgbà mi ó dà mo fẹ́ kú òsáìdì bẹ́ẹ̀ mi náà fẹ́ travel sẹ́ mo fẹ́ jẹ́ ní first babaláwo tí ó kọ́kọ́ lọ da fá gbà nílùú èyìnbó. Ẹ ń tọ́ra yín ni ẹ jẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá ẹlẹ́bù mọ́ àìmọye fátá wọn ti lọ dá lamẹ́ríkà lọ àwọn ti gbé fá wọ plane dáadáa. sọ pé wọ́n sọ pé ifá ọ̀gbọ́dọ̀ even though káwọn tó má gbé fá dání tí wọ́n bá lọ ká ní wọ́n gbà bí kan travel ifá máa kó lé ní ọ̀pẹ̀lẹ̀ ó máa lọ sínú plane fún rẹ̀ wọ́n á kàn lọ pick ẹ̀ ní airport. ó dà ìjẹ́bọ̀ yìí pé ifá ò gbọ́dọ̀ fi tálákà jọba. bóyá fa àtọ̀dọ̀ yín. tí ifá bá fi tálákà jọba ẹnu fẹ́ máa gbẹ. ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. ẹnu fẹ́ máa gbẹ torí òun ò ní rí nǹkan jẹ. nídìí èyí ẹ jẹ́ kí mi àti ẹ bá mi ṣe dáadáa mo fẹ́ san owó yẹn jọ. àní ẹ sọ olùkóso àgbàrá náà sọ̀rọ̀ àgbàrá náà nígbà tẹ́ mọ̀ pé Ṣàngó síbẹ̀ máa ń lẹ̀ máa ń dọ̀fẹ́ kí ló dé tẹ́ wá gba plane ẹ̀ ṣe dọ̀fẹ́ lọ. mo ní kí n tẹ̀lé ọ̀rọ̀ ìjọba ni ọ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ ni mo fẹ́ gba
true way mo mú ẹ fi lọ sí London mi ìfẹ́ dọ̀fẹ́ lọ kí ọ̀fẹ́ má lọ gbé mi kọ́ ohun tí ò yẹ kí n kọ́. ẹ máa ní stop over lọ́nà àwọn tí plane gbé wọ́n ní stop over ẹ kàn pariwo Ṣàngó Olúkòso ẹ dọ́fẹ́. ẹ wo mo gbọ́dọ̀ lọ síbi tí mo ń lọ yìí o àná ẹ lọ bí mo gbọ́dọ̀ lọ o. ẹ máa lọ ẹ̀yin ẹ tẹ́wọ́. àgbẹ̀ òkèlè má jẹ́ kí torí láàrin mi àti oní tí mo rí o. kò sí nǹkan kan tó rí ọ̀gá tí ní kàn tẹ́wọ́. ìyá eke. bàbá gíga. ìyá eke. bàbá gíga. máa bójú yín jọ. tẹ́ ẹ bá ti bójú ẹ̀jẹ̀ ti bójú lé ṣe wá jẹ́. ẹ wò bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá béèrè ọ̀rọ̀ fa lọ́wọ́ mi ẹ bá ní pé kí n bá yí dàfa pé kí ni fa sọ màá ní ifá sọ pé kẹ́ ẹ bọ ní kẹ́ ẹ bọ ògún kẹ́ lè pẹ́ láyé kẹ́ ẹ bá dẹrùn ògún tẹ́ ẹ bá fẹ́ dẹrùn ògún mo gbọ́dọ̀ lọ o. àwọn olè lọ́sẹ̀. ọ ni mo gbọ́dọ̀ lọ. ẹ kàn bá ọ́dí òyìn jẹ ni. ó tẹ̀sí tó bá bí yín re ẹ̀yin lọ sí Cairo ẹ kàn bọ́dà wọn ẹ kàn ṣe ẹ kàn rí táwọn òyìnbó máa fi máa mu sìgá pé bó ẹ dá o traditional ma. tí London yóò bá wọ́ọ̀kì tàbí Canada ẹ mú mi lọ Libya o ẹ gbé mi lọ Libya o n fẹ́ lọ ṣe ṣàgálà lọ́hùn. ẹ wo tẹ bá fẹ́ lọ ṣe ṣàgálà ẹ lé tó tún wà lẹ̀ báyìí ni visa Israel tẹ bá lè lọ. a ní òsì kankan lẹ̀ tí wọ́n bá fẹ́ lọ bá jà kó sọ́wọ́sọ́wọ́ ẹni náà ẹ̀ jẹ́yàn Jésù gbọ́ ẹ̀ jẹ́yàn gidi kémi lọ sí Israel níbi tí wọ́n ti yin bọ́ọ̀bù ẹlẹ́dàá yín á gbé yín lọ sí Iran bẹ́ẹ̀ ni mo sọ fún yín. babaláwo ti ń gbé pé èwo lè fi lọ máa fẹ́ pé ṣé mọ̀mọ́ kátà tọ́lá kátó. ìtẹ́yìn náà sọ yìí ṣé àdúrà ni tẹ́ yẹ fún mi. ṣé babaláwo gan ni ẹ tún ní Jésù. tinúkẹ́ náà pọ̀ gì ọ́ di ma ó yé bèrèbè. ó yé bèrèbè yìí náà. ó yé wo. ó ṣí ara. ó ṣí ara. ó ṣí ara. ó ṣí ara. We don't finish now, right? Ti parí. You know, the only thing we did there be say, I just want to tell Amina dey careful. Because, you know, me, I'll soon they go. So, I go just try dey careful. I go, you know, send Nana own share. You get? I'll send Nana own share so that I go use and hold myself. You get? Just try dey careful and all. Just do like this. Our logo, you know juju. You can disappear na. Ta ló fẹ́ lọ. That one good too. You get? Anything when I want to do to protect myself. You know, because me, I don't dey here for 1 month now. So I need to leave. Be careful here fawa. Àmọ́ bá ṣe careful fúnra wa. Ǹtí ò le. Just be careful. I dey come, might get something. No be something. Owó lala. Ọ̀gá Maja. Owó ti dé. Kò wá kò bọ́dì mi, ilẹ̀ bọ́ bọ́dì mi, kò ṣe bọ́dì mi. Àdìsíkẹ́ta ìsọ bọ́dì mi, kò ṣe bọ́dì mi. Owó burúkú ti dé. Mo dáràn. Ọgbà. Kí ló dé tí ìmọ̀ polybag wa ń gbà tí mo ń bọ̀? Ṣé owó tó ń bọ̀ yìí kí sówó tẹ̀wọ̀n fi ra kúdí o agent kúdí ní jẹ́ kúdí mọ́ chicken lẹ́mọ̀ jẹ́ owó burúkú ni mo dára owó burúkú ni. Sọ̀kò láàrin mi àti ẹ̀ ṣé tá a bá rówó sí ò lè yà yàn wèrè. ṣé mi ò ti mọ ìyá wèrè ní ẹ̀yọ̀ observe mi mo ti ń rí oṣù mo ti ń ṣe èrè díẹ̀. So thank God the day is finally here. UK, here we come. Hey. I can't wait to finally. What's happening here? This is a service apartment. Kí ló fa gbogbo ariwo eléyìí? Kí ló ṣẹlẹ̀? Good afternoon, sir. Oh, no, good afternoon. Soko. Àti Agent Kudi. Agent Soko and Kudi. Okay. Ó dàbí pa wọn tí wọ́n rent apartment yìí báyìí. Wọ́n ti check out. They've already checked out. Check what? Wọ́n ti check out. No, Ilebo. This is service apartment. Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́. Service what? Kí lẹ sọ kí ni mo gbọ́? Not quite long ago la wá síbí ìbàdàn wa ṣe meeting pẹ̀lú wọn. Náà sọ fún wa wípé ká san 750,000 kó àwọn bá ṣe processing travelling out wa. Àwa bíbẹ̀ sí wọn ti mọ̀ pé ti pack out lọ sí bo. Calm down. Bóyá àwọn tó ń béèrè bóyá neighbor wa ni wọ́n tó ń ṣìnà. Direct wọn ni. Bóyá. Àwọn báwọn agent méjì kan bí báyé agent Soko àti Kudi. Wọ́n sọ fún wa wípé àwọn ń ṣe travelling agent alẹ̀ tí kó fún wọn. Wọ́n dẹ̀ ní pé ká wá lónìí ká wá gbọ́ èsì wa táwọn retí èsì ayọ̀. Wọ́n sọ fún hansi kan ti pàkàpàkà lọ síbo. Service apartment ní bíbáyìí. Ṣé ẹ fẹ́ gbọ́ mi? Sójà come sójà go ní bíbáyìí. Àwọn ò mọ nǹkan kan pa ẹ̀. Àbí nígbà tẹ́yìn dé bíbáyìí tẹ́lẹ̀ ń wáyàn.
tẹ́ sọ pé ẹ̀ ń wá agent Soko àbí kí náà pè. agent Soko àti Kudi. Báwo yẹn ṣe kàn wá ṣe rí tá gbé signboard síta pé à ń ṣe travel agent ni this is service apartment kò sí tó kàn wá pẹ̀lú ẹ̀ so àwọn ọmọ ẹ̀wọ̀n tó ń jẹ́ gbogbo eléyìí ṣé yín ò lè sọ̀rọ̀ fún wọn ni. mo ti sọ fún wọn chairman mo ti sọ fún ẹ wo ẹ mọ̀ kó bá mi ẹjọ́ torí tọ́lọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ wo ewu wíwá ẹ mọ́níjà àbí whatever ilé ìtẹ́bá jẹ́ I'm very sure pé prank lẹ́ ń play right prank òun lẹ́ ń ṣe àbí ṣé tí máa pe sójà tó bá dé ibà ẹ̀ sìn ẹ máa mọ fíìmù. ẹ pé sí ìjọba ẹ jọ kí ìjọ Ọlọ́run ẹ kúrò níbà ẹ jọ nípa ìlú ẹ jọ bẹ ṣe àwọn respect yìí o. jẹ́nu ní owó wa náà fún sílẹ̀ yìí. ìbọ̀lẹ̀ ti kówó lẹ̀. ẹ jọ. so kí la máa ń ṣe báyìí. owó wa ta wá sí. Ṣadé. ẹ kàm ṣe rí ẹ má ṣe rí ẹ̀gbọ́n mi ló fún lówó yìí ẹ̀gbọ́n mi ló fún lówó yìí. wọn lè sàn wọn làwọn ò ní fún mi mọ lẹ́yìn ìwé tó. hello security. ẹ ní sùn. ẹ máa lọ. Mr. George bá a ṣe ń sọ ẹ pẹ̀lú bó ṣe àgbo tí wọ́n ní mo lọ́yìn débí yẹn kan ní àníkẹ́ rẹ̀ bu àwọn náà fẹ́ pọ̀ sókè ìrajà ká gà sọ̀rọ̀. gbìyànjú àti sọ fún yín pé a fẹ́ travel a fẹ́ kúrò nínú ìlú tá a wà yìí ìlú yìí kò pè wá mọ́ a fẹ́ fò àwa náà fẹ́ ó ti fò yẹ gangan ni a fẹ́ fò a fẹ́ fò. You mean you've never been out of this country before? We've never been out of the country before. àti èdè èkó. We've never. Gbogbo HB ten wo ìfẹ́kì ni lóbi kankan rí. Èmi náà kàn ń kó gbogbo ẹ̀ mọ́ra pákéjì ni. There's no problem actually, but ó kàn wá resent ní pé ẹ̀ travel out. Pẹ̀lú ètò ìwé ìlú ìgbàgbé ẹni tó ṣẹ̀ tí ó kéde. Mi ń wá òkè. ìgbà tẹ́ ẹ ti rí èmi bẹ́ẹ̀ ṣe pa gbogbo ẹ̀ mọ́ra ó yẹ kẹ́ ẹ ti mọ̀ fún òun pákéjì sí ti. ọ̀la Adébọ̀gì fẹ́ gbá wa tẹ́lẹ̀ ní wọ́n wá júwe ọ̀dọ̀ yín fún wa pé Mr. George. Adébọ̀gì nígbà tó gbọ́ pé orúkọ yẹn jẹ́ Adébọ̀gì mọ̀ ẹ́ kó máa padà bọ́ọ̀gì ilé ẹ̀ ní ó dàbí kéèyàn bọ́ọ̀gì bọ́gláàrí kí ló kó máa happen next. They are scammers. Adébọ̀gì anybody tó bá ń gbọ́ tó ń jẹ́ Adébọ̀gì wọ́n máa padà bọ́ọ̀gì ayé ẹ̀ kẹ́. Ọlọ́run ló gẹ wá sọ́dọ̀ mi náà anyways but the thing is ó máa ná ẹ lọ́wọ́. Yeah, traveling to outside the country at least only man be 8 to 10 million naira. Yeah. Àbúrò dáàdì mi kan wà ń bẹ́ẹ̀ Mr. Labode Martins wọ́n wà lamẹ́ríkà wọn kankan fúlàní wọ́n lóde wa náà máa rìn káàkiri 10 million 8 million kí ló dé bàbá mi George. Àwọn countries kan wà tó yẹ pé àṣìmání tó bá fẹ́ ṣe irú àwọn ìlú yẹn gan pé a fẹ́ ṣe fún ẹ ẹ̀nà ara àṣìmáná náà bí 20, 30, 40 million. Yes sórí èrò tó bá wo èrò Peter Ìjàgbé mi èmi yìí mo ṣe visa ẹ̀ lọ sí UK Ṣàràfọ́ Ọlábọ̀dé ni mo ṣe fún bẹ́ẹ̀ lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tí ò lóhùn ká I did it for them my company did it for them and mind you ọmọ àwọn dọ́là tí wọ́n ó ti kúrò láyé ìgbà 200 and something naira per dollar ìsìn dọ́là ti di 1617 per dollar. tí mo ní ṣe ń jìkọ kẹ́ẹ̀kan bá wa fi ṣe 8 million ti pọ̀ ju. 8 million. Wo la ti fẹ́ rí ẹ̀wò Soko bóyá kò jẹ́ ká máa. I'm not compelling you. Mo tẹ̀sí ẹ̀ sọ náà ó tóbi àmọ́ síbẹ̀síbẹ̀ ṣé tí ẹ tá bá fún yín ní 8 million ṣebí a máa fún. My dear ṣe láàrin 2 weeks tí bá máa fi padà dé ẹ ti máa rí procedures ibi tí mo bá ṣe ń gbé it is legit my dear. láàrin ọ̀sẹ̀ méjì àbí bàbá mi George. ẹ wo a ní passport
Express wa. We're gonna do an express passport for you. Ní immigration officer ní àwọn in-house brothers tó pé wọ́n máa sáré ṣe express passport láàrin 2 days mo ready. Express passport. Ọba mi George, ọba mi George. Ẹ jẹ́ kí n ṣe fún yín tán kẹ́ ẹ fojú rí kẹ́ tó dúpẹ́ lọ́wọ́ mi. Feed up. Ọ̀rẹ́ mo dẹ̀ sọ fún ẹ pé àwọn pípù yìí wọ́n fẹ́ gba ẹ̀mí wọ́n fẹ́ gba ọmọ ẹni èmi ò gbọ́ rí ní Nàìjíríà tàwa yìí pé èèyàn kan wà tó fi 750,000 naira travel out of the country mo sọ fún ẹ o sọ pé o mọ àwọn kan tó ti gbabẹ̀ lọ tó ti lọ so báwo ló ṣe wá padà ṣe ń sìn. ọ̀rẹ́ bèmi náà ṣe rí nìyẹn kódà ó yà mí lẹ́nu ọlá pé èèyàn kan ti sọ fún mi pé òun mọ èèyàn kan rí tó ṣe òun lèmi náà ṣe wo pé báwo la ṣe ṣe bẹ́ẹ̀ yẹn ó yà mí lẹ́nu mi tiẹ̀ believe. mo dẹ̀ sọ no as it is now ó ti ṣẹlẹ̀ mo máa advice kó jẹ́ kó ọmọ yẹn padà sí school jẹ́ kó lọ continue education ni àbí kí ló rò at least tó bá ti parí tèmi bá ti parí gbogbo project tí mò ń ṣe ó lè jẹ́ mi gan máa padà gbọ́mọ yẹn travel mo promise ẹ̀. ọ̀rẹ́ yẹn kọ́ ni ó dùn mí tó bá mọ ibi tí mo rìn dé tó bá mọ àwọn ìrìn ìdọ̀tí tí mo rìn tí mo fi rán ọmọ yìí. so o mí pé you went extra mile láti lọ gádà owó yẹn fún ọmọ yẹn. torí ọmọ náà ni. ládùúgbò nǹkan tí mo bá ẹ sọ so at the end of everything wọ́n tún padà gbá ẹ. wọ́n gbá wa o bọ́lá ń ṣàánú wa ni o. ó ti ṣẹlẹ̀ wá fọkànbalẹ̀ ń sìn. ṣóyè mo ti gbá kádàrá. eléyìí tó dáa lọ́lọ́run máa ṣe. àmín lágbára Ọlọ́run ó ṣe ọ̀rẹ́ mi. as it is don't worry everything will be fine. a padà lọ sí school Ọlọ́run ràn wá lọ́wọ́. jẹ́ kó lọ kọ́kọ́ lọ face education jẹ́ kó parí education ó ṣe gan. ó dà ẹ́ ajá máa lọ. hello Gori báwo ni. ẹ káàárọ̀ sà ètí mo rí kọ́ yín lé ni. mo kàn fẹ́ láyọ̀ láti sọ fún ẹ wípé visa ẹ tí à ń ṣe yẹn ó ti jáde congratulations my brother. irọ́ ni o visa mi ti bọ́ sí. olúwa ó ṣe o gbàdúrà mi ò lọ lásán o ibo lẹ wà sá. ilé ni mo wà ṣùgbọ́n mo fẹ́ débì kan sìn. tábàárí bíi 1 hour má ti dé padà. ok mi lè dúró 1 hour yẹn o news gidi lélẹ́yìí o. 30 minutes máa bá ibi tẹ̀ wá sí. Gori anyway ìkan ayọ̀ ni bẹ́ẹ̀ ni so dídán ni kínú ẹ dùn I understand okay I will wait for you then ṣùgbọ́n má pẹ́ o I will be expecting you. olúwo ṣe ẹ ṣe gan sa máa pè mọ́ mi náà sí. máa pè yín padà ẹ ṣe gan sa ẹ ṣe sá. no wahala okay alright. Gori ló ń pè mí ṣé kò sí ṣá. Hello Gori báwo ni ṣàlàáfíà ló wà. irọ́ ni nǹkan tó wá bá mi fún lọ́jọ́ ni visa ẹ ti bọ́ sí. Ọlọ́run ṣeun o ṣé pé àwọn olótìtọ́ agent kan tó ṣì wà ń lù yìí. irọ́ ni mo pè é mọ́mọ́ àbínú àbúrò mi it calls for celebration ó yá bó la ṣe máa ríra o. A gbọ́dọ̀ wẹ oríire léyìí o. Ọlọ́run ṣe o olúwo ṣé mi ló ṣe yìí fún èmi nìkan tán. Ọlọ́run ṣe màmá retí ẹ o olúwa ṣeun. Ọlọ́run ṣe. kí ló ń dùn yín nínú báyìí. Gori ló bá mi fún ní visa. olúwa ṣeun o. ṣé ẹ rántí Gori ni tá tó wá bá mi tó sọ fún mi pé ò nídìí owó tí mo sọ pé mi ò lówó wọn fún omi mo pa àwọn olóòótọ́ agent ṣì wà o. olúwa ṣeun adúpẹ́ olúwa ṣe o ìṣe tí ń láyọ̀ àmì o àmì Jésù àmì o. inú mi dùn gan ábúrò mi náà lọ lóyìnbó. Ọlọ́run ṣe. Ọlọ́run ò lè ṣe alágbára lọ́lọ́run kẹ̀dẹ̀ máa wá wò ó ní ọjọ́ náà lọ́hùn-ún àwa la pẹ̀lú pé kó má lọ wípé wọ́n máa ń gbá wọn àwọn ẹ́jẹ̀ǹtì yẹn wọn ò dá kẹ̀dẹ̀ wá wò ó. Ọlọ́run sọ pásítọ̀ ẹ̀ ti tó yẹ Ọlọ́run ṣe bàbá ṣe. nǹkan tí mo fẹ́ wá gbà lọ́wọ́ yín pọ̀ ọ̀rẹ́ mi. mo ti bá yín dì sílẹ̀ ṣé bàtà ni látànà mo ti rà mo ti bá yín dì síbẹ̀ ó yẹ wá lọ gbà. agent AJ ẹ lè mú orí tẹ ṣe fún mi o inú mi kàn ń dùn látàárọ̀ ni mo ṣe pẹ̀gbọ́n mi báyìí inú wa kàn ń dùn ni mo really appreciate o ní kọ́kọ́ believe àgbà tí mo ní gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn ẹ ṣé gan mo really appreciate o ẹ ṣé gan ni in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀
òun náà ti kó sọ́wọ́ ọwọ́ àwọn fọwọ́ ara rẹ̀ tó ti gbá wọn ṣùgbọ́n mo dúpẹ́ ẹni tó mú mi mọ̀ yín ó jẹ́rìí ó ní ẹ̀yin lè ṣe tọ̀dọ̀ òun dẹ̀ lè ṣe dáadáa mo really appreciate o mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ni a dẹ̀ máa mọ́ra ju báyìí lọ ẹ má wọrí màá tún fún yín láwọn kọ́sítọ́mà ẹ ṣé gan mo appreciate gan ẹ ṣé gan ni sá. lórí Ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ I'm happy for you. ẹ ṣé gan. sórí ilé ayé yìí tá a bá sọ a kì í rí ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn èèyàn ló wà sórí iṣẹ́ tá à ń ṣe yìí béèyàn burúkú ṣe wà bẹ́ẹ̀ náà ni èèyàn rere ṣe wà bí yàrá sí láti ṣe your guys equal no báyìí ṣe rí nìyẹn àwọn kan wà wọ́n máa ṣe dáadáa àwọn kan wà wọ́n ò ní ṣe dáadáa ṣùgbọ́n kọ́lọ̀ ń gbé wa pàdé àwọ̀ ire do you get it bí life ṣe rí nìyẹn ibi tó ń lọ kò sóbi ń bẹ and you have 3 years granted ní visa yẹn ìwọ débẹ̀ my own advice for you is that kàn lo 2.5 years kó wá sílé ó tún máa help ẹni ìgbà tó bá máa fi padà wọ́n máa wí pé ẹni yìí kì í ṣe pé ó sáńlé ó mọ̀kàn tó ń ṣe and I pray for you may God Almighty will help you. amen wọn ẹ ṣùgbọ́n fẹ́ lómi bí dùn ọ̀rọ̀ wọn yìí ṣe appreciate gan. kó lè ọlọ́ni ká dúpẹ́. ẹ ní mo bínú mi ṣe dùn gbẹ́gbọ́n mi gan ṣe gbọ́ gan inú ẹ̀ dùn. èmi náà ti mọ̀ ó rọ̀ lójú ẹ̀. ẹ ṣé gan. lágbàdàgbà mi kí n gbogbo ilé Kudi báwo lẹ ṣe báwọn mo sì dé apatẹ́tà lò mo rí i pé ẹ ti move ṣé kò yẹ kẹ́ sọ fún mi ni níbo lẹ wà báyìí níbo lẹ ok mo ń bọ̀. arákùnrin rẹ̀. ọdún ilẹ̀ máa ń wà lọ́wọ́ yìí. ẹni pé ẹdùn ẹ pẹ̀lẹ́ kí ló dé ṣe fẹ́ pa wọn ni kí ló ṣẹlẹ̀ ẹni sùúrù jàre ẹni sùúrù ìyá ẹ kí ló dé ṣe fẹ́ pa wọn ni kí ló dé. àbí ọ̀nkú mi. o ṣe bó iná gbà sán gbẹ̀mí ni. irọ́ mi àwọn kọ́mpìnì tí ẹ̀ náà gbowó lọ́wọ́ wọn kò ń ṣèmi nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́mpìnì mo ń kọ́ iṣẹ́ pẹ̀lú MMM so ìgbà tí wọ́n dẹ̀ àwọn ìgbà táwọn síbẹ̀ sí náà táwọn náà dẹ̀ tún dé ẹ ti ẹ̀ ní kọ́kọ́ fún mi lẹ̀ ni wọ́n ti lé ẹ̀dùn ọ̀ lè fi yín lẹ̀. ṣé agent tó ń sọ pé ó gbó lọ́wọ́ lè rẹ̀. ó wà lára wọn. kò sẹ́rí mọ ẹ̀yin náà máa gbọ́ wọ́n sọ pé ó wà lára wọn bí àwọn MMM bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àìmọye àwọn tí wọ́n invite ara wọn. ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ́jàre ẹ jọ ń tún lọ ọ̀yà àwọn náà gbó lọ tẹ̀yìn náà. ọ̀dà ẹ bèrè lọ́wọ́ ẹ kàn ń pariwo wọ́n gbowó lọ́wọ́ yín ọlọ́ọ̀ṣẹ́ bọ́ọ̀bọ̀ lẹ́yìn ṣé 750 àbí 750 tí ẹ san ṣé òní wọn fi ń travel ni. ìyá ṣé láì jẹ́ pé lọ́kù tọ̀nù. ẹ̀yin náà wẹ̀ tẹ̀ lọ kówó fún. ṣé company náà kówó fún. bàbá ilé ìjọ ẹni tó lè rán yín lọ sí lóyìnbó. ṣé tó sọ fún wa làwa ṣe. mo dáràn. ní tó sọ fún yín lè ṣe. my dear you go disappoint me o mi lè parọ́ fún ẹ tí wọ́n mọ̀ pé tó fẹ́ lọ kówó fún lélẹ́yìí. ó yẹ ká mi lára mi ní kó lẹ́ o. yẹsà ẹ kan sọ pé eléyìí àní company. ẹ má wọrí mo ti mọ̀ pé tí máa ṣe fún yín. ẹ má wulẹ̀ sí ẹ má sí nǹkan kan. owó tí mo ṣe wà láàfù. yes sir. hello sir. hello. kí ló dé sẹ́yìn mo bá sọ̀rọ̀ yìí. yes sir ẹjọ́ ẹkúnjọ́ mẹ́ta sir. ọjọ́ kan pẹ̀lú sir èmi kọ́ náà kí ẹ má bínú mo ti gbà pé mi kọ́ lẹ̀. ẹ jọ sir mo need attention yín ni ládùúgbò mi ẹjọ mo need attention yín ẹjọ tó lọ ládùúgbò mi tẹ́wọ́ lọ́jọ́ yẹn mo need attention yín ẹjọ. ó dà fún wọn lè ráyè ṣé bẹ́ẹ̀ wọ́n ti jáde. ok sir wọ́n ti jáde ẹ wo èmi nìkan kọ́. ẹ máa fi mú èmi nìkan kọ́ ẹ bèrè lọ́wọ́ ìyàwó yín ṣé èmi lẹ kó fún àbí company. ẹ gbọ́ ìyá ẹ̀yin ẹ bèrè lọ́wọ́ ìyàwó yín. Lagos save us from am dey dupe am I don dey see am dey patrol up and down dey dupe am from that money wey he wan collect he wan come borrow from us join the one wey he get you tell me say dey dupe am. I talk am even when he come that day come dey tell us say he wan collect 750,000 naira say he wan use am travel I think am as how e take possible for am to use 750,000 to travel. From when you go to Lagos, how much they go use to travel? When be saying one day, one say one use 750 to travel. It no fit work. I no say no go fit work. So thank God say when me and you just talk, you just accept am. Yes. And as you accept am, I dey very very grateful. I happy well because all this Yoruba people borrow, e too much and e no good at all. So this one now when we say it don't come happen like this now, so that means this Yoruba people we go come comot them for the cooperative. How you even see that part? Shey they no go dey annoyed say you remove them from our cooperative.
if they wan make dem grow angry now sure wey dey come dey give us stress na the one you go come put there, they go come put you inside trouble, na that one you come like. I feel say dem go angry so we remove them from our cooperative. The one wey wan vex make e vex. I no get problem with that one, but so far I save myself from it. gbàgbọ́ pé látìgbà tí ọ̀rọ̀ travelling yẹn ò ti bọ́ sí rárá kí ló kàn ṣe gbọ́n ó ti fẹ́ ó ti sọ ẹkún dominú látàárọ̀ ọ̀dàlẹ́ ni a máa pé kò ní jáde á jókòó sínú ilé látàárọ̀ kò ní lè ṣe anything. ojoojúmọ́ ló máa ṣe gbọ́n àti ṣiṣẹ́ gan kò ní lè ṣe anything ó ti sú mi mo dẹ̀ mọ̀ pé wọ́n nìyẹ́ mo mọ̀ pé tó bá dé bí ń sìn ọwọ́ kan ló máa bá sọ̀rọ̀. ṣó wà nílé báyìí. ó wà nílé. bá ń pè wá. ayọ̀ mi pọ̀ ayọ̀ mi pọ̀. ṣe dáadáa lẹ́nu education ẹ̀ ṣé torí pé o fẹ́ travel tí ó dẹ̀ bọ́ sí èmi àti mọ́mí ẹ̀ ti sọ̀rọ̀. mo sì ní kó ní sùúrù kí wọn náà fi ọkàn balẹ̀ sorry for now kọ́kọ́ focus on your education tó bá ti make me proud I promise you I'm going to make you proud ṣó ti gbọ́ kò sí wàhálà sórí ìlú òyìnbó tó sọ kékeré ni jẹ́ kí n parí gbogbo project tó wà lọ́wọ́ mi èmi fúnra mi báyìí mo máa sponsor ẹ lọ ṣó ti gbọ́ má ronú rárá fọkàn balẹ̀ kọ́kọ́ lọ face ẹ̀kọ́ ẹ̀ náà ṣó ti gbọ́ kó dùn yẹ́ ẹ̀ nínú fojú síwèé ẹ̀ ṣó gbọ́ kò sí wàhálà. ṣé o ti rí i pé mi ò parọ́ fún ẹ tí n bá sọ fún ẹ pé nǹkan tó sọ fún mi wàá rò bóyá mo kàn ṣe ní kó wá fetí ara ẹ̀ gbọ́ kó lọ fọkàn ẹ balẹ̀ kó fojú síwèé wá ṣàṣeyọrí lágbára Ọlọ́run ṣó ti gbọ́ ọkọ mi. ẹ ṣé gan ni o ṣé gan. ọ̀rẹ́ mi o ṣé o o kú gbogbo gbà mí. àjọ yẹn mo ti bẹ́ẹ̀ gbà ó ṣe ń lọ bẹ́ẹ̀ kó wá ó ṣe àdá. ẹ pẹ̀lẹ́ sà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sà ẹ ra sà ẹ kú iṣẹ́ sà. pé ká dọ́dọ̀ yín ká tó lọ gbẹ́rù náà ni pé. ẹ má dẹ̀bi ni pé mo dá yín dúró náà nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní accident recently. kú tí ó bá pa ikú máa mọ́ta mi ẹ yóò ní kú báyìí Mr. George ẹ ní kú. ẹ ṣáàrí bí mo ṣe ń rìn sí hospital mo wà láti ọjọ́ so ṣe dáadáa lẹ́dẹ̀. àdúgbò bó wà lára yín ṣe sáàtì ìgbésẹ̀ ti sí gbogbo ẹ̀ ti ṣe dáadáa. alhamdulilayi pé mo ti ń get better. àwọn físà ò ṣe ṣe náà ẹyin lẹ́jọ́ gbogbo yín ó ti yanjú. nǹkan tó fa break nìyẹn tí mi ò ṣe ti reach yín náà ṣe rí gbogbo àwọn documentation tá a kó lọ wọ́n approve mẹ́ta nù ẹ̀ wọ́n deny 17. wọ́n deny 17 àwa náà máa deny táwọn tó fẹ́ deny èmi mo mọ̀ pé mi ò gbèlú ìtẹ́lẹ̀ mo fi mọ̀ sọ fáwọn yẹn pé Siago ni mo wà Siago èmi ọmọ Siago. ẹ kú iṣẹ́. Actually, I never knew illiteracy is a disease. Yes. Is it? Bẹ́ẹ̀ni. Yes. Bẹ́ẹ̀ni. Okay, ẹ jẹ́ kí n break it down kó lè yé yín. Ibi tí mo lọ actually ni wípé ṣẹ́rí nínú visa 20 or document 20 tá a kó lọ embassy ṣe get wọ́n approve mẹ́ta wọ́n reject 17 actually and nínú 17 tó ń reject ẹ̀yin méjèèjì wà lára àwọn tó ń fún ní visa. Olúwa máa ṣe o Olúwa máa ṣe o oye o Olúwa Soko ti lọ Kudi ti lọ Soko ti lọ Kudi ti lọ Soko ti lọ. Mr. George wàláì ẹ ti ṣe takuntakun. ẹ ṣe yẹn adébọ̀gì o ẹ ṣe yẹn adébọ̀gì o mo sì gbádùn yín Ọlọ́run sẹ́yìn lẹ́sìn. àmín Ọlọ́run sẹ́yìn lẹ́sìn. àmín ìgbà wọn ti ń sọ èbó ńlá èbó ńlá lọ́jọ́ tàwa mo ti mọ̀ pé wọ́n sì ṣe àwọn igbó kẹsàn-án rẹ̀. àmín ẹ gbìyànjú èèyàn ní. Anyway ṣe rí ti adébọ̀g tẹ̀ ń sọ yẹn àwọn yẹn máa ń bọ́ọ̀gì bọ́gláàrì ni àwa legit làwa bọ̀ kó lè bá yé yín dáadáa nǹkan tí mò ń try láti ṣàlàyé fún yín ni pé wọn ò fún yín ní ohun tẹ́ fẹ́. ṣé Yorùbá lè sọ nísìn wọn kéèyàn fẹ́ nǹkan kan á mọ̀ fún yàn àbí èèyàn fẹ́ obìnrin wọn wà fún yàn kò yé mi.
No, it's actually not the end of the life. Shemodi, Sherry, Òyìnbó máa ní every disappointment is a blessing. Sherry, no, any serious. Mr. George ti ń wá aṣọ débi ti bá mi. No, Sherry bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ máa reapply ní kò lè. Ẹ má bínú, kí n tẹ́ ẹ sọ ní ìsìn, ṣé ẹ lè padà sẹ́yìn kẹ́tù padà síwájú kẹ́tù kó fi gbogbo ara yé. Ẹ̀yàn náà náà. Okay, nǹkan tí mo ń try láti ṣàlàyé fún yín ni pé ó kàn dàbí kéèyàn lọ kó lọ ṣe WAEC ní school. Ṣé wọn pé tẹ́ bá ṣe WAEC tẹ́ bá pass ẹ máa tún ṣe kẹ́ tó lè wọ yunifásitì. So since tẹ́ pass eléyìí sìn láti fi gba visa tẹ́ fà ẹ máa ní láti rìsíìtì fún. Ṣé àwa là pàṣì? Àbí àbẹ́yìn lè pàṣì? No, kò ń ṣe bẹ́ẹ̀. Documentation gbà mí máa ń lọ. Ṣé you get? Ó wà perfectly submitted. No, ẹ máa rìsíìtì ni. A máa reapply, wọ́n máa fún yín. Wọ́n máa so pẹ̀lú mi rọ̀ tẹ́lẹ̀ ní ẹ̀sìn fẹ́ já. Ṣé fẹ́ gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín? Ṣé rí òyìnbó ní you fail 7 times doesn't make you fail. Àgbowó lọ́wọ́ alára. Àgbowó lọ́wọ́ àjèrò. lọ́wọ́ ọ̀rọ̀gbọ́n àga ńkọ́. Àgbowó lọ́wọ́ ọ̀rọ̀gbọ́n àga. Wàhálà ẹ̀wọ̀n owó ga. Mr. George ẹ̀wọ̀n owó ga ẹ̀ sì fà mí lọ́wọ́ ẹ̀ní kúrẹ́ ajé. Mr. George yìí ń pín in lọ́wọ́ lọ ẹ̀wọ̀n. Ẹ̀jọ̀ kí ló wà nù kílí tẹ́mu lè sáré kú. Mọ́mù má jẹ̀lé o. Mọ́mù má jẹ̀lé o. Mr. George ẹ ti yẹ tà mí yà sí. Ẹ ti wọnú mi pátápátá. Ẹ̀wọ̀n lẹ́dálẹ̀ yà sọ ẹ̀wọ̀n short nika ní lọ́ọ̀gì mọ̀ wọ́n wà lọ yìí tó wá dáa. Aṣọ ẹ̀wọ̀n báwo ni? Tó wá dáa ẹ fàìn lọ́wọ́ yà sí mo lè tún fún yín Mr. George. Kò lè tó yẹn. Ó lè jù báyìí lọ. Kò dára ẹ̀wọ̀n rè. Ṣé ẹ ti lọ ẹ̀wọ̀n rí? Not really. Wọ́n lẹ́wà náà máa ń jẹ. Bó lẹ́wọ̀n wọn sì máa ń rí. Kò kí ń jiná dáadáa. Ẹ ti dẹ́wọ̀n rí. Ẹ padà. Àjọ lọ ni. Yàtí àjọ lọ ni Mr. George. Ẹ lọ ẹ̀wọ̀n. Àjọ lọ ẹ̀wọ̀n ní sẹ́rẹ̀. Mo lájà ń lé o. Àjọ lọ ẹ̀wọ̀n ní. Bọ́ọ̀bù wà bí o. Bọ́ọ̀bù kí ni àbíkú fẹ́ dáa fún bọ́ọ̀bù. Sẹ́yìn lólówó bọ́ọ̀bù. Àbí bọ́ọ̀bù sí èrè olówó ẹ̀sìn wí. Ẹ̀yin àti bọ́ọ̀bù tẹ̀wọ̀n lẹ́ẹ̀dì bọ́ọ̀bù. Èyí tó ń ṣe yín kọ́ ló kú o. Kí wàá ló kú? Ẹni sùúrù. Ayé mi ti ta. Ṣé ẹni bí tá a lè fara pamọ́ sí àti pé ìtàn gan ń pọ̀ mí sẹ́ni. Abẹ́ni wọn tọ́jú wa bóyá àwọn máa láìpín ìlú. Àlè dúró bí ó já mọ́ lọ́nu kó kàn. Police station bọ̀. Ẹ lè lọ sápamọ́ sí station. Ọ̀daràn ní àtẹ̀lẹ̀. Kò lè yé yín àwa nìkan ló yé o. Ọ̀la ayé mi sọ ní ọ̀dùn ní. Àwa nìkan ló yé tí kò bá wà o. Mo dẹ̀ rí pé tó bá fi lè mú wa ká máa rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ká má lè pàkíyèsí gẹ́gẹ́ bí ìbáṣejọ wà á jẹ́ pé yàn burúkú ni wa. Ìgbà tá a jọ mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kì í ṣèyàn báyìí nà. Kí ló tó wá jẹ́ pé wá sọ travel agency yìí wá sọ di nǹkan míì bí ẹni pé àwa gan tá à ń ṣe àwa mọ̀ ṣe mọ́. Mo fẹ́ kó o mọ̀ pé àwọn pípù tí à ń gbawó travel agency yìí lọ́wọ́ wọn inú hílà hílo àti wàhálà ni wọ́n ti ń wà. Àmọ́ ó wá dàbí ẹni pé o ò wá fẹ́ rò bẹ́ẹ̀ báwa ṣe ń wò. Ó dẹ̀ da kó o mọ̀ pé tó bá jẹ́ pé o ò tiẹ̀ ní fẹ́ ṣe òótọ́ ó máa dá kó jáwọ́ o. Torí má fi ba àwa yìí tá à ń ṣe òótọ́ nínú ìdíṣẹ́ travel agency yìí má fi bà wá lórúkọ jẹ́. Gbogbo eléyìí ti di nǹkan mì sí wa lọ́rùn náà. Why? Kí ló dé? I'm actually disappointed in you. Àkọ́kọ́, fine, you my colleagues. But ọ̀nà tá a fi ń ṣe iṣẹ́ yìí, it's different. Because sori kò yẹ ká máa jọ disturb ara wa torí pé kíni iṣẹ́ yìí bó ṣe fẹ̀ tó mi ò fẹjọ́ kan wá tako ẹ̀ rí. So mo actually wonder effrontery tó ní tí wàá fi wá máa disrupt iṣẹ́ tèmi because number one sori ojú ọ̀run yìí ó tó ẹyẹ fò láì fi ìyẹ́ kanra wọn. It's uncalled for. Ṣé o gbọ́ kan tó ń sọ ṣá? Mo gbọ́ but Mr. George kò tọrọ ṣe má sọ because gbogbo àwọn tí ó ń kó owó wọn wáyé náà most of them wọ́n ń yá owó àwọn tó ń ṣiṣẹ́ bíríṣọ pé iṣẹ́ oṣù
láti gather owó láti fi travel tẹ́ bá mọ̀ pé ẹ ò lè fún wọn ní nǹkan tí wọ́n wá ẹ fi àwálẹ̀ káwa máa ṣe legit ṣe fún wọn. very simple. àti pé owó tẹ̀yìn gan tún ń charge wọn ó pọ̀ ju the normal price tá máa ń give. ó kọ̀ dàbí ẹni pé ẹ fẹ́ da iṣẹ́ yìí ẹ fẹ́ dàrú mọ́ wa lójú ẹ fẹ́ da gbogbo ẹ̀rú ni ọlọ́run dẹ̀ nígbà fún yín. very simple. Anyway, back to you. Sorry, níwájú mi kò dàbẹ́ ní pé colleagues mi bá mi sọ̀rọ̀ ó kò dàbẹ́ ní pé tòlótòló kan ló wà wájú mi tó ń sọ̀rọ̀. èmi mọ̀ pé ní gbọ́ wọ́n lè lágídí gan ṣùgbọ́n a ní ká wá wọ̀nù yín lẹ́nu kẹ́ ẹ jáwọ́ ó dẹ̀ máa da kí ẹ gbọ́ kí ẹ yá etí yín ibi tí etí yín wà kẹ́ ẹ fi gbọ́ nítorí pé kí ni nítorí tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀. Mi ò lẹ́jọ́ tí mo fẹ́ bá yín rò èmi mo ti fà tí mo wà láàrin ìkẹ́kọ̀ọ́ nílé. With due respect, can you just walk out of my house? Okay, George mi ní fi Mr. Soloko ẹ mọ́ ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé nígbà tí àkókò bá tó gbogbo nǹkan tó ń ṣe àfojú hàn á wá kú èmi á kú ìwọ á wà mọ nǹkan tó máa ṣẹlẹ̀ torí mo mọ̀ pé ò ní gbọ́ ò dẹ̀ ní gbà. ṣé bó ṣe wọn jà lọ fún mi. àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú tèmi náà sọ̀rọ̀ everything you are nonsense. Don't ever come to my house again. Stupid idiots. Hello. Ọ̀rẹ́, báwo ni? Àmọ́. Kí ló sọ ẹ́? George? Ikú? Níbo ló ti rí? Accident. So painful. Okay, máa pè ọ̀rẹ́, I will call you back later. My God. Nǹkan tá à ń sọ nìyẹn. Kò sẹ́ni tí ò tajà yẹ̀pẹ̀ tí ò ní gbowó òkúta. Imagine. Adé sọ títí. Àfìgbà tí ò gbọ́. Lórí owó yìí náà ni. Kí la mú ayé? Kí la fẹ́ mú lọ? If you do good, you will say good. At the same time, if you do bad, definitely you will take it. Anyway, my sister. Yes. I've heard you. Sherry, ọ̀rọ̀ ilé ayé yìí bákan méjì ni. Either you gain it or you lose. Ṣùgbọ́n I can assure you now, this is right channel. And I'm assure you, ìkan tí ẹ bá wà yìí, very easy, lọ́dọ̀ Ọlọ́run. I'm giving you 100% sure you will collect your visa. A máa ṣe ẹ̀dẹ̀ máa gbà. Ṣùgbọ́n èmi máa gbowó, but not now. Nǹkan tá máa gbà ń sìn owó document ni. So after the document fill, tá dẹ̀ ti process ẹ̀, tá dẹ̀ ti gbà, then you pay us, you pay our company. Ojú bẹ́ẹ̀ yẹn lọ. But I'm sure you are going there. Sir, I've really spent a whole lot of money. I've entered different wrong agent's hand. I just hope that this one will actually really work. No. Because I really need to leave this country and look for greener pasture. I need things to be better for myself. You know. Don't worry. I understand everything you said. But I assure you, you will collect the visa and you will go. Trust me and trust God. Do you know what? Trust in God. Everything are possible. You will go, definitely. Mo ń wẹ̀ ó ti lọ, wàá gbà kò sí ohun a ṣe tì rí. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká ṣe tì. You so I'm telling you, you will collect the visa. The last one 100% sure. Was 750,000. That was what they duped me off. 750? Yes, so they gave us assurance. 750. 750? I just lost that one just like that. You see, look at yourself. You said 750,000
for traveling out and abroad. 750. Who does that? Definitely they will dupe you. You get it? 750 is not going anywhere. They just want to collect your money and spend it. They need the money. That is the reason why they collect 750,000 naira from you. It's not 750,000. It can't take you go to anywhere in Novas. You know? But I can assure you, now you have known me, and I will do it perfectly for you. You will collect the visa and you will go to. Honestly, we have been doing so many people, and they are connecting it. So why will not do your own? Just go home and pray, because you have to handle everything to the hand of God. And I know that God will do your own too. But don't worry. I'm not collecting 750,000, but just prepare yourself. Okay? Do you hear me? Yes, sir. No worries.